عليكم ورحمة الله وبركاته. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ̀ kájú kún alímísè òsáàkì gòkárì bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ̀ kájú kún òsáàkì gòkárì bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ̀ kájú kún alímísè òsáàkì gòkárì bàbá. Ẹ̀mí Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ̀ kájú kún alímísè òsáàkì gòkárì bàbá. علم الصفي عبيد التقي سين الدين برهان الدين قجان الدين كمال الدين كمال الدين Adébáyé Ṣéhù Ṣàkírù kárí bàbá pẹ́ ikú òní pa bàbá wa Ṣéhù Ṣàkírù Adébáyé ọ̀kan lọ́mọ kárí bàbá pẹ́ Adébáyé ọ̀kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kánjú kó wálé ní Ṣéhù Ṣàkírù kárí bàbá. Àjíkẹ́wùlẹ̀ máa ti dóde Àjíkẹ́wùlẹ̀ máa ti dóde mínísítà tẹ̀mọ̀ lókúndé tuntun sálámà tó ń gbére ṣe ló ń dolè tì bí edé ṣe ló ń dolè tì bí edé báwọn fásitì ti ń gbọ́ wá wọ́n ní mínísítà ló tún dé wọ́n ní mínísítà ló tún dé wọ́n náà sọ wà kárí ayé wọ́n ní mínísítà tó dédé níbo lóhùn dẹ̀ yìí ti wá níbo lóhùn dẹ̀ yìí ti wá ìlú èbó ló dà tàbẹ́dẹ́ lọ́dọ̀ Ṣéhù Adébáyé ẹni tọ́lọ́hùn dé ládé lọ́dọ̀ Ṣéhù Adébáyé ẹni tọ́lọ́hùn dé ládé. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kánjú kó alímí Ṣéhù Ṣàkírù kárí bàbá pẹ́. Alímí Ṣàkírù bàbá Alímí Ṣàkírù ọlọ́mọ jẹ́ mi yòókù ẹ ò ní sáré kẹ̀tún wa kọ́ lọ́hùn tún bọ̀ tó ń sóre ọlọ́run tún bọ̀ tó ń sóre fún bàbá Ṣéhù Ṣàkírù ẹ ò mọ̀ ní padà wá dẹrú ẹ ò mọ̀ ní padà wá dẹrú lọ́la Muhammadu tí ò sí ọ̀rẹ́ ọlọ́run Adéwálé ẹ ò ní ṣubú Ṣéhù Ṣàkírù. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kánjú kó wálé ní Ṣéhù Ṣàkírù kárí bàbá pẹ́. Súnmọ́ Adébáyé kórìíre súnmọ́ Adébáyé kórìíre kó pàṣẹ ọlọ́run kó gbáre ṣé bàbá ọlọ́run ló gbé nǹkan Ṣéhù Adébáyé pé ẹja ń padì oríire lára Ṣéhù Adébáyé bàbá wa nílò olóríire bàbá wa nílò olórí ọlọ́run sáyé lẹ́sà ẹgbàre mínísítà kan ti fẹ́ gbáre lọ́nà Ṣéhù Adébáyé. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kánjú kó alímí Ṣéhù Ṣàkírù kárí bàbá. Ànákìrà bá dalì mẹ́rìfà ànákìrà bá dalì mẹ́rìfà oníkàyìn wà láìfà ó má ní tàyé lọ́mọ gbogbo balẹ̀ lọ sí ilé ọlọ́run mọ́kàyé ti lè ní mẹ́fà. Ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan ẹ̀yin súnmọ́ lọ́hùn gidi gan ẹ̀yin òkè ṣe ṣe ò ní ipa kára bá náà wù látọ̀ fún Adébáyé sẹ́gbẹ́ bá. Adébáyọ̀ kan lọ́mọ ọlọ́mọ jẹ́ kánjú kó alímí Ṣéhù Ṣàkírù kárí bàbá pẹ́. Ọlọ́run kò jẹ́ mẹ́yìn ogun ẹ̀bà ọlọ́run kò jẹ́ kẹ́mẹ̀yìn ogun báwọn táyé bá pèté ogun bá tó kí yín lọ lé o. Ẹ̀yin ìsàlẹ̀ ó padà máa ṣẹ́ kódà tán bá kọ̀ tán bá gbogbo láti yá. Kí wọ́n pọ̀ kí wọ́n pógún àwa la máa borí gbogbo wọn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá wa Mudiru Markaz. Ọlá ń bí wọn nínú ọmọ Sheikh Adam. Ọlá ń bí wọn nínú ọmọ Sheikh Adam. Atada ya Habiballah, ya Habiballah, atada ya Habiballah, atada ya Habiballah. Ta ló sọ pé ṣe fama geography? Atada ya Habiballah. Ta ló sọ pé Isa ò ní padà? Atada ya Habiballah. Ta ló sọ pé ká má wọ ṣọ́ọ̀tì ká? Atada ya Habiballah. Ta ló sọ pé ha ò kì í ṣe dandan? Atada ya Habiballah. Ó sọ fún ọmọ Ànábì òkú ní yìí. Atada ya Habiballah. Ó tún sọ pé ká má ṣe fọ́ wa náà. Atada ya Habiballah. Ta ló sọ pé ìyàwó ní ìlàbọ̀? Atada ya Habiballah. Ta ló sọ pé mo ti dá kalẹ̀? Atada ya Habiballah. Ta ló sọ pé ọgbọ̀n la ó sì gbà? Atada ya Habiballah. Àtàdá kí lẹ́rọ tó mọ̀ ṣe lẹ́yìn tó tún lé bàbá ẹ̀ ṣe lẹ́yìn tó sọlé dàbí àfihàn ọba. Òtútù kọ́ tó sì wá gàrò fèrèsé létí bàbá figi ṣe. Wíńdò ilé tí bàbá figi ṣe. Alúní ilé ọ̀hún rẹ̀ rìngìdì àgbàlá láti bàbá taṣọ di àgbàlá láti bàbá faṣọ. Sọ́mọ́ntì Dangote ṣá ló fi kọ́ tó dúró bí
ìrìnsì ìwọ náà ló tún ṣe bí ọdẹ ìwọ náà ló tún ṣe bí ọdẹ tẹnìkan bá fẹ́ wọlé jalè yóò máa kúkú yọjú ńlá ní lébùtú ṣáni bàbá fi kalẹ̀ lébùtú ṣáni bàbá fi kalẹ̀ ó ti tún dọ́dà sí gbogbo rẹ̀ ó fi ń tálọ́kì sí gbogbo rẹ̀ nígbà tí ìdájì rẹ̀ ṣì wà ọmọ kéwú pọ̀ ṣùgbọ́n ló ń kà níṣẹ́yìí wọ́n dọ̀gá ń tẹ̀wò níṣẹ́yìí wọ́n di ọ̀gá ń tẹ̀wò tí bàbá yín bá sì tún padà wá sáyé sínú mọ́gàzì látẹnu géètì mo yàgò látẹnu géètì mo yàgò kí lè yí kí ló sì tún ṣẹlẹ̀ ẹ dákun ṣàgégé náà mo wà ó ẹ dákun ṣàgégé náà mo wà ta ló tún kọ́ yunifásitì báwo lẹ ṣe kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n jókòó àbí ibùdó àtàdá yá àbí ìbàlá àtàdá yá àbí ìbàlá àtàdá yá àbí. láti ẹnu òṣèṣe bí mímọ́ ló gbà ó kàn wá ń pe umu garuba ẹnà rọwọ́ fún mudiru àṣìṣọ ní ká ní mímọ́ yẹn pọ̀ àtàdá ní olùmú dìní ká ní kì í ṣe wọ́n kò ní dùn ká ní kì í ṣẹ́yìn kò ní dùn ẹ jẹ́ wọ́n gbà fún kó tó jù àga tí bàbá jókòó sí àwọn fọ́níṣọ́ ní kò ní kan DJ YK yìí ò ní dùn àfi tí Mudiru bá dé Adébáyọ̀ tó ń ṣòdodo ìwọ ló tún ṣètọ́jú àwọn tó rẹ̀ nínú ọpọlọ àwọn pòfẹ́sọ̀ kan wà láàyè mọ̀ndàrú ni wọ́n mọ̀ wọ́n sí àwọn dókítà kan wà láàyè àbòsí ìtàbá sùn sí wọn wọ́n ti fẹ́ fi ọbẹ̀ mi wá ìtàn tó kù díẹ̀ kó pé ìtàn tó kù díẹ̀ kó pé. Igbo kan kéwú lọ́wọ́lọ́wọ́ ní ìlú ọgbà ìkíláàsì bàbá tó bá kéwú lọ́tà. Tó wá dá fàgbà, tó wá dá fàgbà. Àwọn máa ń tó lè kọ́, àwọn máa ń tó lè yé, àwọn máa ń tó lè dá. Àwọn ọmọ yẹn tó lè kéwú ní iwájú rẹ̀. Mọ́ríkàzù tún kọ̀ sí, ó ti dé lóru ìbò. Bó bá sọ lárúbáwá, yóò sọ yìí mi rí. Àròsọ kọ́lé yìí, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ó ti ṣe ohun tó ti pọ̀, ó ti kọ́ tó ti hàn. Ìwà Mọ́ríkàzù Adaba Abudila. Dárúlé ìjìrà kan bẹ̀ ní Kano ní Sábóńgèrè. Àwọn Haúsá nìyẹn níbo ló ti dé. Ìwà Mọ́ríkàzù Adaba Abudila. Yá Mọ́ríkàzù Adaba Abudila. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني تكني برايت بايشا تمني change viewish تقول تكني في دودو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا تكون له من قد يزون بني سيرا وعلانيا بسم الله الرحمن الرحيم وداكو دودو ojú ẹ dúdú mani láti change views wọn هذا تكون له من قد يزون بني ليلا نهارا بسم الله الرحمن الرحيم ojú kìíní ẹ dúdú هذا تكون له من قد يزون بني جمعا فرادا بسم الله الرحمن الرحيم وجوكني يا بدودون باي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. The voice is not bright. Like a bit more while, I just can change the location. Yeah, I'm going to change the location. I buy you now. I think we'll buy you now. That could better dear right. That could better dear right. Kilo shele.
dà pé ó bẹ́tà díẹ̀ báyìí. Ó dà pé ó bẹ́tà díẹ̀ báyìí. Ẹnu mi máa fi gbọ́n lè dúró báyìí. Yes, I think I'm okay a little bit. Ó dúdú, èèyàn kan ní ó dúdú, kò lè dúdú mọ́ báyìí náà. Báyìí nǹkan, kí a kó bẹ́tà báyìí. Good. Àwọn ti know good báyìí. Àwọn no good díẹ̀ báyìí. It's good now, yes. Rábì náà, mọ̀ pé onírìn àjò láwà. Ìbí ò kì í ṣe lé. Onírìn àjò láwà so that a lè sáré compose bẹ́ẹ̀. Àkọ́mọ́ ní láti manage náà. Alhamdulillah, alhamdulillah rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ilahi lakal hamdu visa wa dhaka. Ridauka narjiun ala hamurina. Ilahi apewolom lakal hamdu visa wa dhaka. Ridauka narjiun ala hamurina. Bọ́lọ́run ṣe bá wa tó ayé wa yìí náà, ó tó kíyàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Torí pé tá bá ní kíyàn mú gègé àti báírò, gègé àti pépà, kó wá kọ bóun ṣe fẹ́ káyé òun rí. Èèyàn lè máa rí kódà tó tó yìí. Ṣùgbọ́n ọba tó bá wa kọ ètò ayé wa, tó fi ní kó rí bó ṣe rí yìí, Ọlọ́run bá náà ni a dúpẹ́ fún. Ilahi lakal hamdu visa wa zaka. Ridauka narjiun ala hamurina. Binimati rabbi la biman kasabati yadi wala bi turasi innani mutashakkiru. Binimati rabbi, pẹ̀lú àánú Ọlọ́run ni o. Wallahi àánú Ọlọ́run ni o. La biman kasabati yadi. Kò ń ṣe ohun tí yàn fọwọ́ rẹ̀ nǹkan tó ń fẹ́ dà lélẹ̀, àánú Ọlọ́run ni. Wala bi turasi innani mutashakkiru. Bọ́lọ́run bá ti wá ṣe bọ́lọ́run ṣe ṣe yìí. Innani auhannani mutashakkiru. In tó tọ́ náà ni pé ọba tó ní kí n máa jẹ́ ṣáàkírù, òun náà ló tún ní pé kí n tún máa wá dúpẹ́, kí n máa dúpẹ́ fọ́lọ́run. Torí ana ṣáàkírù lè mọ̀ ṣùkúrù. Ana ṣáàkírù wa ismi ṣáàkírullah. Alimọ̀ ṣùkúrù, ẹrú Ọlọ́run tí mo pẹ́ dú ṣùkúrán bí ní mọ́tìn. Lórí ìdẹ̀ra tí Ọlọ́run ṣe fún wa. Ẹlẹ́mí lè máa wò pé kí ló fa ọpẹ́? Àfáà ní man dhakara shakara wa man shakara dhakara. Bí yàn bá ṣe pọ̀ inú ìròrí, inú ìrònú ló máa mọ bó ṣe máa kí Ọlọ́run. Àlàáfíà tọba tó ní fún wa gan lásán ṣá lè dúpẹ́ tán ni. A lè dúpẹ́ àlàáfíà tán. A wà nínú ẹrú tó bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú bismillah. A tún wà nínú ẹrú tó tún parí àwẹ̀ pẹ̀lú alhamdulillah. Kò wá sí ìrìn àjò kan tó kéré kíyàn bọ́lá sí inú sitting room tí mo wà yìí, kó náà fẹ́ bọ́ sínú yàrá. Ìrìn àjò kan ní tó já sí pé ẹrú lè gbàgbé lọ sálẹ̀ kìámọ̀. Kò yẹ, ṣùgbọ́n sitting room kan ni mo wà báyìí. Ṣùgbọ́n kí bedroom lélẹ́yìn sìn. Ṣùgbọ́n kí bedroom lélẹ́yìn. Bedroom ló ń wò lọ́kàn yẹn. Kí wá ní kó ń fẹ́ bọ́ láti sitting room yìí sí bedroom. Ọlọ́run kápá kó múyàn lọ sálẹ̀ kìámọ̀ láti bẹ̀.
ká má wá sọ ẹni tó wá ń fò lójú òfurufú ní gbogbo ìgbà. Kíyàn wà nínú mọ́tò, kíyàn gun kẹ̀kẹ́, kíyàn wọkọ̀ ojú omi, kò sí ibi tọ́lọ́run ò lè gbà múyàn. Ṣùgbọ́n èyí tó ní ewu jù tẹ́ pé tíyàn bá ti lè bọ́ sínú ẹ̀ báyìí, kódà àwọn tó ṣe gan ẹ rí pé wọ́n ṣe ní in form of pósí ni. Ẹni tó bá rí bí plane ṣe rí, wọ́n ṣe ní in form of pósí. Pé tó bá fi lè wọnú ẹ̀ o, Ọlọ́run nìkan ló kù tó máa là ẹ́ o. Kíyàn máa wá fò ní gbogbo ìgbà lẹ́nu bí ìjẹrin tí ìjàrùn tí mo jẹrin tí mo kó nílé sí ìjàrùn. Ọlọ́run nìkan ló mọ ibi tí mo ti fòdé. Ọlọ́run nìkan ló mọ ibi tí mo ti fòdé. Tí mi lè máa wá sọ pé mo fòdé bí náà. Lọ́wọ́lọ́wọ́ ń sìn tí mo lè bẹ́ẹ̀ sọ̀rọ̀, mo lè sọ fún ẹ pé lọ́wọ́lọ́wọ́ mo ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí o, ìlú Canada ni mo wà. Ṣé o rí pé àwọn ọ̀tá ò lè sọ̀rọ̀ mọ́? Mo ti fún wọn ní shut up. Ọba tó ní mi ti bá mi dá wọn lákẹ́. Torí tí wọ́n ń sọ fúnra wọn lọ́hùn tó ń parọ́ fúnra wọn ọ̀tọ̀ ni. Ẹ̀dẹ̀ mọ́ kémi kú máa wọ́n ní wọn báyìí ni pé ẹ̀yà ẹ̀tí àmà pa gbogbo ọ̀rọ̀ yín tán. Akúmọ̀ ìpè irọ́ la bí ni ẹ́. Irọ́ la bí bàbá Ádámọ̀. Ọmọ bàbá Jíwáyà. Ọmọ ya Ajípa ńlá. Lórí àwọn ní jìbìtì lórí social media. Màmá wẹ̀ wọ́n báyìí. Ní ní sọ̀rọ̀. Tó bá tásìkò tó yẹ kí n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yìí, màá fàyọ fún yín. So that kò lè travel o, agbá igbá o, àwo kankan ti ṣe o, mo ní ẹ̀yin rò bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ pé yín tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run nìyẹn. Ṣùgbọ́n àtọ́lọ́run wá ṣe bẹ́ẹ̀ fún mi ńkọ́? Àtọ́lọ́run ò ṣe bẹ́ẹ̀ fún mi ńkọ́? Èmi lè máa wá tàǹkì máa gẹ́ ẹwu bọ́lọ́run ẹwu ìtọ́lọ́run ṣe fún mi. Ẹni tẹ́ ẹran tó gbàbọ̀dè. Mo láyè láti sọ fún yín pé kò mọ̀ ń pa ẹ̀tọ́ mi. Kò mọ̀ ń pa ẹ̀tọ́ mi. Bí ó ṣe wà l'Amẹ́ríkà láìmọye ọdún yẹn, tí mo dá Amẹ́ríkà ní 7 years ago yẹn, system Amẹ́ríkà ò yé tó mi. Kò yé tó mi. System Amẹ́ríkà yé mi jù lọ. Wàláì. So that ibi tí èèyàn kan bá náwó sí báyìí, pé kí èèyàn kan máa kọjá ẹgbẹ̀rún ọ̀nà tí wà wájú Ọlọ́run. Jẹ́ pé kò yé wọn, yóò yé wọn lọ́la. Ọlọ́run lọ́ba tó ń ṣe ohun gbogbo, ẹ̀dá kan lè máa tiraka. Wàláì, gbogbo nǹkan láyé Ọlọ́run ló ní, Ọlọ́run ló ń ṣe. Ẹni tó bá wá wọn Ọlọ́run ló máa ń lò fún iṣẹ́ ọwọ́ ẹ̀. Ẹni tó bá wọn Ọlọ́run ló máa ń lò. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe ní ayatollah, àmì Ọlọ́run, tó bá ti tó stage tẹ́ pé ó fẹ́ cross border láti ibì kan sí ibì kan, fún ara Ọlọ́run ló máa taari ẹni tó máa wá gbé kọjá ńbẹ̀. Torí pé iṣẹ́ Ọlọ́run ló lọ ń jẹ. Ọlọ́run á wọlá pé a dá nǹkan mí papọ̀ pẹ̀lú Ọlọ́run. Ìmọ̀ràn tá ò lè ṣe lórí wa. Wáyé sí ẹmú kòrò bí kan lẹ̀rí iná káfàrú lé ìsìbìtúkà. Wọ́n gbà lérò bẹ́ẹ̀. Awóyẹ kìtìlúkà, awóyẹ kùrùjúkà, wáyà mú kòrò náà, wáyà mú kòrò la wallahu khairul makirin. Gbogbo bẹ́ẹ̀ ṣe pa létè tó lé ìsìbìtúkà, a máa ṣe mọ́lé ní kò ní lè jáde o, kò ní lè kó l'Amẹ́ríkà mọ́ o, kò ní lè jáde mọ́ o. Awóyẹ kìtìlúkà, àbí ká tiẹ̀ lọ́wọ́ yàn kọ́kọ́ lọ bá wa pa. Gbogbo ìgbìyànjú ẹ̀ nǹkan. Awóyẹ kùrùjúkà, àbí ká tiẹ̀ tó wá lé kúrò nínú ìlú. Ọlọ́run ni ẹ máa tanra yín. Wáyà mú kòrò náà, wáyà mú kòrò la wallahu khairul makirin. Ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe ń ro yẹn, bẹ́ẹ̀ ṣe ń dá létè yẹn, bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú ẹ̀. Àwa náà Ọlọ́run àsùn. Wallahu khairul makirin. Ètè àwọ Ọlọ́run ló máa borí ìtẹ̀yìn ọ̀tá. Ṣé ètè Ọlọ́run ò borí yín báyìí? Ètè Ọlọ́run ò borí yín. Gbogbo gbìyànjú yín, aláǹgbá Amẹ́ríkà o, kò lè kó l'Amẹ́ríkà o. Mo ní èmi kọ́ lẹ̀ ń bá wí. Táwọn yẹn bá sẹ́ǹdẹ̀ sí mi pé ó tún ti kọ́ọ̀lù o, ó ní wọ́n ní mi kọ́ náà ń bá wí, wọ́n mọ ẹni tó ń bá wí. Wọ́n mọ àwọn tó ń bá wí lóòótọ́ lódodo. Àwọn kan wà nípa aláǹgbá Amẹ́ríkà ni wọ́n tí wọ́n lè kó l'Amẹ́ríkà. Ibẹ̀ ló máa kú sí. Ṣé wu Lukmanu?
Lukman olórí burúkú tó lùyàwó ẹ̀ pa. Lukman tó lùyàwó ẹ̀ pa tó ń gbé nínú Jersey tẹ́lẹ̀ tó padà tó lé kúrò ńbẹ̀. Tí tó lùyàwó ẹ̀ pa ṣé wọ́n láǹgbà Amẹ́ríkà yẹn lè kó l'Amẹ́ríkà. Ẹni kí Lukman flash gbèsè ayé. Abíọ́lá tó wà ní Maryland tájọ wà ńbẹ̀ yẹn tẹ́ pé jọ́ tó àtijọ́ wà Maryland wọ́n bí ìyá ẹ̀dá kó ṣọ́ ara ẹ̀ pé òun lòun jẹ́ ọlá. Ṣé bí mi mò ń jẹ́ ọ̀kan lọ́mọ everybody dẹ̀ mọ̀ pé mi mò ń jẹ́ ọ̀kan lọ́mọ kóun flash ara ẹ̀ pé òun lòun jẹ́ ọlá ní Maryland wọ́n bí bàbá ẹ̀dá. Ó jura wọn lọ gan. Not how far is how well. Ọjọ́ orí kàlẹ́ndà lásán lọ́jọ́ orí. Ẹni tọ́lọ́run bá fẹ́ lò ló máa lò. Ẹ̀yin gan mọ̀ pé kò easy nílùú òyìnbó bí mo ṣe ń lo ayé mi bọ́lá wọn ṣe kẹ́ mi bọ́lá wọn ṣe ṣàánú mi dẹ́ pé gbogbo ẹ̀mí ní kó bọ́ sí rọrùn fún mi. Báwo láyé ti ń ṣe rí nílùú òyìnbó? Ṣé wọ́n bí yàrá ìyá tí ń dákẹ́ máa fò bí mo ṣe ń fò yẹn? Ọ̀hún bí bàbá ńlá kò bàbá yín dà. Ẹ̀yin ẹ̀ fò bí mo ṣe ń fò. Fífò yẹn ló jẹ́ ìbànújẹ́ fún yín. Lẹ fi ń gbà lérò pé a máa bàwí ẹ̀jẹ̀ ni, a máa rán ìyàwó ẹ̀ sí ni, a máa rán àbúrò ẹ̀ sí ni, a máa rán ẹ̀gbọ́n ẹ̀ sí ni, a máa rán fámílì ẹ̀ sí ni. Mo ní ẹgbẹ́nu sọ̀hún. Kò sẹ́ni tí ẹ lè ràn wá tó bá pẹ́ àdá nǹkan mí papọ̀ pẹ̀lú Ọlọ́run ẹni yẹn máa fẹ́ẹ̀lì ni. Ẹni yẹn máa fẹ́ẹ̀lì ni. Pẹ̀lú gbogbo gbìyànjú yín kí ló wá bọ́ dànù lọ́wọ́ mi? Kí ló bọ́? Ẹni tí wọ́n wá ló lose. So that èmi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ilẹ̀kùn ayọ̀ tọ́ta ṣe báwọn tí ó ìlú Canada ni wọ́n ti ṣí. Ẹlòmí tí lè máa wò pé àbọ̀kan lọ́n fi wá gbé Canada mi ìtú wá gbé Canada o mo ń padà sí Amẹ́ríkà o mi gbé Canada o àbọ̀ sálọ Canada sálọ Canada mo wá ṣe vacation ní Canada ni. So that mo dẹ̀ tún padà sí Amẹ́ríkà mi. Tí bá tún wá dá Amẹ́ríkà màá tún padà lọ sí Dubai. Tí bá dé Dubai mo tún máa padà lọ sí Umura. Tí bá tún kúrò ní Umura later màá tún padà lọ sí UK. Tí bá tún kúrò ní UK later màá tún padà lọ sí Nàìjíríà gbogbo ẹ̀ nínú ọdún yìí ni. Kódà kí n tún já yín tán kí n tún fi kún bànújẹ́ yín pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tí bá tún máa travel sí màá tún travel pẹ̀lú àwọn ọmọ mi ni. Tí bá ti máa travel máa tún mú ọmọ dání. Ẹ tún gbọ́ tí bá ti máa travel next travel mi máa tún mú ọmọ dání. Yẹn ni máa fi mọ̀ wípé iṣẹ́ Ọlọ́run ó ju tèèyàn lọ. Nídìí eléyìí mo fi yẹn fi kún ìbànújẹ́ yín. Mo fi yẹn fi kún blood pressure yín. Mo fi kún assignment yín. Ṣé wá dá assignment ẹ̀ ń wá kiri láti jẹta tí mo ti post sí back. Ṣé tí assignment ẹ̀ ń wá kiri láti jẹta tí mo ti post backyard. Tí mo ti post backyard. Tí ìbànújẹ́ ti dé báyìí láti jẹta yẹn. Ẹ tí rí nǹkan kan. Ẹ fẹ́ la. Ní sùúrù ṣé ẹ mọ̀ wípé one man poison is another man shawarma. Ogbó. One man poison is another man shawarma. Ìwọ̀n tẹ́nìkan tó kó òun ò jẹ mọ́lẹ̀ lórí màmá kó jẹ. Bá tó ní kí bí àyàn kan ló kó báyìí. Má gbáyé, má gbọ́rùn agbára babaláwo kan ò ká lábẹ́ sọ́wọ́n. Agbára babaláwo kan ò ká lábẹ́ sọ́mọ̀. Ẹni máa lọ kó máa lọ mo tó tún kọ. Ẹni máa lọ kó máa lọ ọ̀kan lọ́mọ yìí ò lè dáwòrò. Ẹni máa lọ ẹni kó máa lọ tí ò bá tún lọ kò ní jèrè o. Ẹni máa lọ ẹni kó máa lọ tó bá gbèrò láti padà ó máa ṣòfò ní o. Ẹni máa lọ ẹni kó máa lọ tí ò bá lọ ó máa ṣòfò ní o. Ọ̀kan lọ́mọ yìí ò lè dáwòrò. Ẹni máa lọ. Ayé mo ti wà nítòsí yín o. Ẹ jẹ́ ká rí ra nísìnyí láìpẹ́ yàyé. Mo wà ní Toronto báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin náà ṣe àti pàdúgbò yín ni mo wà. Ẹ pàdúgbò yín ni mo wà. Ẹ ti rí. Ẹ pàdúgbò yín ni mo wà. Ayé. Ẹ̀yin kò ti mọ̀ bí tí mo wà yìí.
ayé kẹ́pẹ́ mi bá yẹ prógámù tán ẹni máa lọ kó máa lọ ẹni máa lọ kó máa lọ ọ̀kan lọ́mọ yìí ò lè dáwòrò ibi àwọn kan ń bú wa wọ́n ń bú wa níbi àwọn kan ń bú wa àwọn kan pọ̀ lẹ́yìn tán fẹ́ tiwa ibi àwọn kan ń bú wa wọ́n ń bú wa níbi àwọn kan ń bú wa àwọn kan bẹ́ẹ̀ lẹ́yìn kan fẹ́ tiwa ẹni gbàgbà ẹ fẹ́ ńlá ẹni ẹ̀bìrì tó bẹ́ẹ̀ èmi alimi kò wé kò sónítọ̀hún lábẹ́ sọ́wọ́n yìí kẹ bá gbà báyìí mo ti gbà báyìí kẹ bá gbà báyìí mo ti gbà báyìí bá gbà báyìí mo ti gbà báyìí àbúrò yín jọ dà ọ̀rọ̀ àbúrò ìjọ ń ṣe gbogbo yẹn èyí tẹ́ ẹ̀jà géèmù yẹn ò yé yín tó mi géèmù yẹn yé mi ju gbogbo yín lọ àbúrò yín dà ọ̀rọ̀ ẹni tó máa lùsì ló lùsì wàhálà àti ẹnìyẹn àníyàn ṣe pàtàkì ló gbogbo tíyàn bá ń ṣe àníyàn ṣe pàtàkì gbogbo ẹjọ́ gbogbo èké ẹ̀mí ò mọ bó ṣe ń dọ́dọ̀ wọn o èmi kàn mọ gbẹ́jọ́ fún blọ́gà o gbogbo ẹni tó bá tún gbàgbọ́ pé alábòsí kan ló ń gbẹ́jọ́ fún blọ́gà o ń ṣe rẹ ẹni o bá dẹ̀ pariwo èmi ò jẹ́ títí tàbí sọ̀rọ̀ ẹ̀kan ìgbogbo bọ́ǹbù ọwọ́ wọn tán wọ́gbọ́ ẹ̀kan ìgbogbo bọ́ǹbù ọwọ́ wọn tán àbògbò ṣé tí o bá ní pé o mọ bí voice ṣe ń dọ́dọ̀ Àṣìṣì Hòsénì pop ọmọ mi àbúrò mi kékeré yẹn Àṣìṣì yẹn tí o bá ní o mọ bó ṣe ń dọ́dọ̀ ẹ̀ dákun ṣé o tún mọ bí fídíò ìṣòdọ́wọ̀ ẹ̀ àbí mo tún record ara mi báyìí fídíò yẹn dànù ṣé mo jẹ́ fẹ́ wo fídíò yìí ìní pílẹ̀ pọ̀ sí. It's raining today. You put something outside. Today is on the 14th of March. But we are packing your load today. But let me let you know something. I'm not the one that breaks this. Kò jálè possible máa record ara pẹ̀lú kámẹ́rà ọwọ́ mi. Àbíjọ́ tó wá kẹ́rù tó kẹ́rù síta yìí ṣé mi mo record ara mi bíbá yìí náà níta gbangba yìí. Orí péjì P&P ló wà yẹn. Ṣó ti rí? Ìbànújẹ́ ti kó nu ayé mi, ti kó nu ayé mi. Orí péjì P&P ló wà. Orí péjì P&P ló wà. Èmi mo tó record ara mi. Àti gbogbo owó tí mò ń ná, lórí gbogbo IBM lórí pé àdóńtọ́ ẹ̀ fún mi ni wọ́n tó ti gbogbo lọ́wọ́ ní. Títí ẹ̀tọ́ àti lo gbogbo jókà yẹn ẹ kàn kó ògbó tọwọ́ wọn jáde èmi mi náà rìkọ́ọ̀dù èmi rẹ̀ ti gbé tèmi jáde rárá wà pé tí mi bá rìkọ́ọ̀dù o tún lè rí kámẹ́rà mi já lè máa rìkọ́ọ̀dù kó tó wá rí kámẹ́rà lọ́wọ́ mi ìgbà tó ń ṣe pé mo ń lo mirror àbí mo ń lo bathroom jágbéta gbangba ni mo wà sọ̀rọ̀ ó túmọ̀ sí pé èèyàn kan ló ń rìkọ́ọ̀dù mi tó lọ send ẹ̀ sáwọn bloggers ṣé wá rí àti blogger tẹ send ẹ̀ sí àti wọ ẹjọ́ máa sunkún ẹ máa lá àwọn yẹn kéré sí mi wàhálà wọn kéré sí mi èmi àwọn yẹn ò gbé mi àwọn yẹn kẹ ẹni tí ó yẹ pé gbogbo ayé ti mọ̀ pé lọ́nà wọn ń pa ẹ pé ayé ti pa wọ́n tì á tún máa wá sunkún ẹ bá mi ṣíà ẹ bá mi ṣíà ẹ fún mi ní star ẹ fún mi ta lówó ìgbà tó wọn kì í rọ́ ló ń pa wọ́n gbọ́ pé mo ní kọ́ bá mi ṣíà rí kán tó rí pé àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ọmọ kò òdodo ni fẹ́ sọ òdodo làwa máa sọ wàláhì òdodo ni nídìí eléyìí ẹni máa lọ kó máa lọ wàhálà tí wọ́n ní ẹni máa lọ kó máa lọ kan lọ́mọ yìí ò lè dáwóró nídìí eléyìí wọ́n gbà lérò ni ọlọ́run ò jẹ́ kó wá sí ìmọ̀ṣẹ́ torí pé mi ní parọ́ fún yín o wàláhì tàláhì súnmọ́ billahi láti láìláìlá wà ohun tó bá fi lè mú ẹni tí yàn pé ìlú olólùfẹ́ tó lè máa pe àwọn èjì rẹ tó lólùfẹ́ bá ń pe àwọn èjì rẹ pé ẹ so mọ́lẹ̀ o ẹ má kó jáde o ẹ bàwé ẹ̀jẹ̀ o tí ó bá rí lè pé èèyàn ti bá dé level yẹn ẹ jẹ́ kẹ́ mọ̀ pé lórí burúkú ẹni bí onítọ̀hún tí yàn gbọ́dọ̀ fojú rẹ̀ wo nítọ̀hún mọ́ ṣùgbọ́n àwọn yẹn wò pé why madam why you doing that why àwọn yẹn kọ́ máa wò pé ṣé ẹ tanra yín ni ṣé ìgbéyàwó yín ò ń ṣe original ni
why tó máa sọ bẹ́ẹ̀ get out nígbà tá pé kó wá ṣá ní kó get out you come mo dáadáa ni wọ́n kí ni ẹ̀rí ìwọ ni yanjú ẹ wo ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn jáde 30 minutes now alhamdulillah mo wà ní ìlú Canada báyìí today is on the 5th of April 2025 ọjọ́ Saturday now topic mi gangan ni pé àwa Ìlọrin tí bá ní ẹ̀yin Ìlọrin mo yọra mi kúrò ńbẹ̀ nìyẹn àwa Ìlọrin ẹ jẹ́ ká fura ẹ gbọ́ ẹ jẹ́ ká fura nílùú Ìlọrin ọjọ́ táyé ti dáyé láti mọ Ìlọrin nílùú ẹ̀sìn a ti mọ Ìlọrin nílùú àwọn wòlíì Ọlọ́run a mọ Ìlọrin nílùú ìbádà ní gbogbo wa yìí náà fi tán sára ìlú Ìlọrin la ṣe nífẹ̀ẹ́ Ìlọrin kódà gbogbo ilẹ̀ Yorùbá wọ́n gbà pé Ìlọrin là àfáà gbogbo wa torí pé kò sẹ́ni tó máa níwọ̀n òkèwú lọ́dọ̀ Ìlọrin pàápàá jùlọ àwa tá a jẹ́ mọ̀rìkàsí Ìlọrin yìí láàfáà wa àwa tá a jẹ́ àdàbí Ìlọrin yìí láàfáà wa àwa tá a jẹ́ zùmọ̀rá Ìlọrin yìí láàfáà wa ó jẹ́ kí gbogbo ayé rí Ìlọrin gẹ́gẹ́ bí ìlú tẹ́ pé ìlú aṣíwájú tí gbogbo wa dẹ̀ ń bọ̀wọ̀ fún ìlú Ìlọrin ṣùgbọ́n mo wá fẹ́ pè Ìlọrin ṣàkíyèsí tí bá ní gbogbo ìlú Ìlọrin ó kó gbogbo ohun tó ń jẹ́ ọmọ Ìlọrin àtàrà Ìlọrin ó kó gbogbo wa sínú wà rí pé mo sọ pé àwa ọmọ Ìlọrin èmi ò náà yọra mi kúrò ní ọmọ Ìlọrin ò torí pé mo kára mi kún ọmọ Ìlọrin ní agbede tẹ̀sìn tí n bá kára mi kún ọmọ Ìlọrin ni mi ò ní máa defend ìlú Ìlọrin ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé Ọlọ́run fún ara rẹ̀ ló tún wá sọ mí ní Ìlọrin fún ara Ọlọ́run ló tún pè mí ní Ìlọrin tí mo ní nǹkan tọ́mọ Ìlọrin ò ní lọ́wọ́ láti jọmọ Ìlọrin gbọ́ mi yé o mo ní nǹkan tí ọmọ Ìlọrin ò ní lọ́wọ́ láti jẹ́ ọmọ Ìlọrin èmi máa ń ṣe fáàrí ọjọ́ títàjà lé bá gùn mí màá sọ fún ọmọ Ìlọrin tó bá ní pé mi ò ń ṣe ọmọ Ìlọrin màá ní orí ẹ dàrú ni màá béèrè lọ́wọ́ ẹni tó bá pèrè ẹ̀ lọ́mọ Ìlọrin pé má dá sọ̀rọ̀ olúwa o kì í ṣe ọmọ Ìlọrin màá ní orí ẹ dàrú ni ṣé ọjọ́ tí wọ́n ti ń jẹ́ ọmọ Ìlọrin ṣé Álímì wà ní orúkọ tiẹ̀ ni ṣé Álímì wà ní orúkọ ẹ̀ ni ó gbàgbé pé Álímì ló tẹ̀ lọ́rin dó ni gbogbo ẹni tó bá jẹ́ ọmọ Ìlọrin lẹ́ni àwọn ọmọ wa ni àwọn ọmọ wa ni gbogbo ẹni tó bá ń pèrè ẹ̀ lọ́mọ Ìlọrin torí pé ilé àwa Álímì ni wọ́n ti ń jẹ́ ẹ́míà kí ló tí wọ́n náà fi ẹ́míà síwájú orúkọ ẹ̀ èmi ṣe ń jẹ́ ẹ́míà Adébárí ọ̀kan lọ́mọ ọmọ Álímì Àdìyókò Owé èmi ṣe ń jẹ́ ẹ́míà Adébárí ọ̀kan lọ́mọ ọmọ Álímì ṣé o mọ̀ wípé fún ara Ọlọ́run ló so mí papọ̀ mọ́ Ìlọrin tí kò sí bàbá ńlá kú ọmọ Ìlọrin kan tó lè yà mí pẹ̀lú orúkọ yẹn torí pé àsìlí gangan ni Álímì gangan lórúkọ mi bàbá tó bí mi ló ń jẹ́ Álímì ọjọ́ tẹ́mi náà wà tí mọ̀ pé máa wá gbèjà Ìlọrin lórí social media ni Ọlọ́run ti sọ mí ní ẹ́míà náà ń pè mí jọ́ tó ti pẹ́ àwọn kan á sì máa pè mí ní àjọba Mádàdé ó túmọ̀ sí wípé ọmọ Ìlọrin làwa náà àbí ká pera wa ní ará Ìlọrin mo dẹ̀ miss mọ́ Ìlọrin púpọ̀ ọjọ́ tí mo ń sọ̀rọ̀ nípa ọmọdá tí mo ń sọ̀rọ̀ ilé Sheikh Adamu àti ilé oníkíjì pàyàn kọ́ ní ọ̀kan lọ́mọ ó ṣe wá mọ́ Ìlọrin tó wí mí ní ọmọ ìgbà tí mò ń lò Ìlọrin ìgbà tí mò ń tẹ̀lé Sheikh Farouk wá sí Ìlọrin kò sí kọ̀rọ̀ Ìlọrin tí mi ò mọ̀ kò sí kọ̀rọ̀ Ìlọrin tí mi ò mọ̀ ṣojú tèmi báyìí ilé oníkíjì pa tí wọ́n kọ́ sínú ọgbà yẹn mo wà níbẹ̀ níjọ́ tí a fẹ́ wó ilé yẹn tí wọ́n tó fi ilé mi lọ́lẹ̀ síbẹ̀ níjọ́ tá fẹ́ ṣe níjọ́ tí gbéyàwó Ájà Mariam ń bọ̀ kó lè mọ̀ kí mi ń ṣe ọmọdé inú ìtàn ìlú Ìlọrin but ihun tó wá ń ṣẹlẹ̀ ní Ìlọrin báyìí mo wá rí pé ọ̀pọ̀lọpọ̀ Ìlọrin ò fura
ọ̀pọ̀lọpọ̀ Ìlọrin ò fura. Ẹ rí pé a ti sọ fún yín lọ́jọ́ tó ti pẹ́ wípé àwọn tó dìde ogun tí wọ́n dìde ogun ìlú Ìlọrin gangan àti Markaz ni wọ́n fẹ́ fọ́. Àwọn kèfèrí tí wọ́n dìde, àwọn kèfèrí náà dìde láti bá ìlú Ìlọrin jà. Wọ́n lè fura ní ìlú Ìlọrin o. Èmi dẹ̀ máa já yín. Ṣùgbọ́n k'Ọlọ́run jẹ́ kẹ́ ní tí àwọn tó ń gbọ́ràn k'Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́. Àwọn kèfèrí náà fẹ́ bá ìlú Ìlọrin jà. Torí pé wọ́n rí pé ìlú Ìlọrin yẹn o, emir ìlú Ìlọrin o, wọ́n rí pé ọba mùsùlùmí ni. Ẹ bá mi ṣe ṣéwù Allahu yasimuka minan nas la tarafu darakan wala tansha wala hawla wala quwwata illa billahil azim. Wọ́n rí pé emir ọba ìlú Ìlọrin yẹn ìgbàgbọ́ wọn ní pé òun ló lé Àfọ̀njá kúrò nílùú Ìlọrin. Ọmọ ọkọ Ìlọrin kó tẹ̀lé mi, ọmọ àlè Ìlọrin kó padà o. Wọ́n gbàgbọ́ pé emir ló lé Àfọ̀njá ẹlẹ́bọ kúrò nílùú Ìlọrin. Wọ́n wá ní pé àwọn fẹ́ gba ìjọba Ìlọrin padà lọ́wọ́ emir. Ló já sí pé àwọn ẹlẹ́bọ dìde ogun nígbà ayé Odùduwà OPC ni wọ́n kọ́kọ́ dìde ogun láti lọ kojú ìlú Ìlọrin, láti gbógun lọ jà ìlú Ìlọrin. Ẹ rí pé lọ́jọ́ náà àwọn tó gbógun dìde pọ́n fẹ́ lọ bá ìlú Ìlọrin jà níjọ́ náà lọ́hùn ọ̀rẹ́ ní mọ́tò wọn bí 17 accident sí. Àwọn tó kú sí ọ̀rẹ́ wọ́n lé ní 200. Ẹ lọ bẹ̀rẹ̀ tán yìí. Àwọn tó kú inú àwọn tó fẹ́ lọ gbógun jà ìlú Ìlọrin gbà náà, àwọn tó kú sílùú ọ̀rẹ́ wọ́n lé ní 200 nínú àwọn tó gbógun jà ìlú Ìlọrin. Torí pé kí ni ìlú Ìlọrin ní ìgbàgbọ́ nínú Kùránì nígbà náà tí wọ́n fi tẹ ìlú Ìlọrin dó. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ lẹ́nu bàbá wa Sheikh Adama inú ìtàn ìlú Ìlọrin tí wọ́n kọ sílẹ̀ tí Sheikh Zazali kà fún wa pé akbara ní gèrè wa ìdín. Gbogbo tó bá tẹ̀lé kéṣẹ́ tí wọ́n ti mọ̀ pé akbara ní gèrè wa ìdín anal madinata Ìlọrin. Nígbà tó bá fẹ́ sọ ìtàn ìlú Ìlọrin, Kùránì ni wọ́n fi lọ ìlú Ìlọrin. Nunazzilu minal Qur'ani ma huwa shifa'u wa rahmatul lil mu'minin. Law anzalna wa hadha al-Qur'ani ala jabal la ra'ayta wa'ashiyan tasaddiqa min ashiyati Allah wa tilka amdalna biha lin-nasi la tatafakkaru. Wallahu alladhi la ilaha illa huwa alimul ghaibi wash-shahadati war-rahmanir rahim. والله الذي لا اله الا هو الملك القدوس السلام على المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. Ọlọ́run ló ní Kùránì. Al-Qur'ani ginna la faqra ba'dahu. Kùránì tó fi tẹ̀lú Ìlọrin dó nígbà náà ó jẹ́ kí gbogbo ogun tó bá ń bọ̀ nílùú Ìlọrin pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ogun yẹn ò ní wọ̀lú Ìlọrin. Ọlọ́run bá wa ṣẹ́ ogun àwọn kèfèrí jọ́ kìíní àná. Lẹ́yìn ìgbà yẹn Ìlọrin ò wá fura. Wọ́n wá rí pé o ò lè gbógun jà lú Ìlọrin, o ò lè lọ bá lú Ìlọrin pẹ̀lú ogun hàn bí ẹ̀dá o ò lè lọ. Wọ́n wá lo ète fún, wọ́n wá padà wá change ẹ̀. Ìyẹn ló wá bí nígbà tí òòṣà wá dìde, ó wá gbé ogun ti ìlú Ìlọrin pé àwọn àáfàá ìlú Ìlọrin iná pa ẹbọ rẹ nínú ilé àwọn ìlú àwọn. Òun náà fẹ́ gbógun ti ìlú Ìlọrin. Ó wá lo àṣà ìtọ́ni zamani wa wá Shekiu Saidi Shittu. Ó wá lò. Ó wá ní kó bẹ̀rẹ̀ sí ní bú ìlú Ìlọrin. Àwa ò ní sọ̀rọ̀ ká bomi sẹ́nu, kò sónítọ̀hún lábẹ́ sọ́mọ́ yìí. Ohun tá bá dẹ̀ sọ confirm ní táwa nẹ́rìí lọ́wọ́ nítorí níjọ́ tó fẹ́ bẹ̀rẹ̀ wọ́n rán àwa náà pé ṣáwa náà lè ṣiṣẹ́ yẹn. La'natullahi al-kasibi. Wọ́n rán àwa náà pé ṣáwa náà lè ṣiṣẹ́ yẹn. Ní
Ọlọ́run ní jẹ́ kí n wà nínú tó máa gbógun ti ẹ̀sìn ìlú ẹ̀sìn. Wọ́n wá lo Saheed Shittu pé kóun náà bẹ̀rẹ̀ sí ní gbógun ti ìlú Ìlọrin torí pé wọ́n fẹ́ pa ìlú, wọ́n gbàgbọ́ pé ọba ìlú Ìlọrin tó jẹ́ emir yẹn o wọ́n fẹ́ parun tọ́lọ́run ò dẹ̀ nígbà fún wọn. Ìgbà náà làwọn náà wá dìde pé tó bá wá rí bẹ́ẹ̀ o àwa ṣetán láti ṣe ìdèváwò fún ìlú yẹn, ló mú wa dìde pé irọ́ o gbogbo ẹni bá fẹ́ gbógun ti ìlú yìí, ìlú ẹ̀sìn yìí, wàhálà baladi lè àmín, ìlú tó jẹ́ pé ìlú ìfọkànbalẹ̀, peace, ìlú jẹ́ pé state of peace, àwa náà nígbà. Tẹ́ bá wá gbàgbé ẹ rí pé ẹlẹ́ẹ̀kejì tí Ṣàìtánì máa padà wọnú Ìlọrin, òòṣà ló gbé wọlú Ìlọrin níjọ́ kìíní àná. Gbogbo ẹni tó bá ní fídíò yẹn máa lọ rántí, òòṣà ló gbé wọlú Ìlọrin. Ṣé wá nígbà tó wá wọ̀lú Ìlọrin, gbogbo àwọn tó wá jẹ́ akọgun nílùú Ìlọrin nígbà náà tí wọ́n dúró tán wípé irọ́ òòṣà oníwọ̀lú Ìlọrin, wọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá Ìlọrin ló já sí wípé owó kékeré náà fi ń gba ẹ̀tọ́ wọn. Ìyẹn ló fa sábàbí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá tó já abẹnugan nílùú Ìlọrin tí wọ́n gbà pé wọ́n jẹ́ bíi spíkà nígbà náà, wọ́n fà wọ́n mọ́ra. Èyí tó yẹ kán fún ní mọ́tò, wọ́n gbé mọ́tò lé lọ́wọ́, wọ́n ní kó yóò padà. Èyí tó yẹ kán fún lówó, wọ́n fún lówó, wọ́n ní kó yóò padà. Ló fà á tó já sí wípé ọjọ́ tí wọ́n ṣe mítìnì kan nílé ọba tí wọ́n pe àwọn àáfàá, wọ́n pe àwọn àáfàá síbẹ̀ nílùú ọba, mi ní dárúkọ àwọn àáfàá yẹn, wípé káwọn àáfàá yẹn kí wọ́n ṣọ́ra pé wọ́n gbọ́ pé àwọn àáfàá ń gbé àbọ̀dè fún ìlú Ìlọrin. Ṣé ẹ lè gbàgbọ́ pé inú àwọn àáfàá tí wọ́n pè tí mo forúkọ bọ̀ láṣìírí ó rìkọ́ọ̀dù ọba ìlú Ìlọrin tí mo ní ẹ̀rí lọ́wọ́, ó rìkọ́ọ̀dù ọba ìlú Ìlọrin tó lọ gbé fún òòṣà. Ìyẹn ló bí sábàbí mọ́tò tó òòṣà padà wá fún onítọ̀hún. Ọjọ́ tó wá lọ gbé mọ́tò yẹn fún òòṣà, ọjọ́ tó òòṣà fẹ́ gbé mọ́tò yẹn fún àáfàá yẹn, inú àwọn àáfàá tó ṣojú báyìí tó padà pè mí, tó sọ fún mi, tó sọ fún Fúlàní nígbà náà ní Sáàkì ọmọ wèrè kékeré yẹn, Sáàkì yẹn, òun ló pè wá. Voice ẹ̀ tí wà lọ́wọ́ mi, tó bá bí bàbá ẹ̀dá kó ní pé òun kọ́ lòun pè mí, kí wá play voice ẹ̀ tó wà bìdà kó sọ pé òun kọ́ lòun pè mí, pé òun wà nílùú Ìbàdàn báyìí o, òun dẹ̀ rí àáfàá kan nínú àwọn àáfàá tí ọba bá ṣe mítìnì tó wá gba mọ́tò lọ́dọ̀ òòṣà nílùú Ìbàdàn. Ẹni kí Sáàkì sọ pé kò rí bẹ́ẹ̀, èmi òun Fúlàní làwà lórí aago. Èmi ò ní sọ̀rọ̀ kó má ní ẹ̀rí. Ẹ̀yin Ìlọrin ẹ gbọ́dọ̀ fura, ibi tó gun ti ń bọ̀ mò ń tó bọ̀ ní o. Nígbà tó wá rí wípé àwa náà dìde ogun àkíà àtòṣà o àti Ṣàngó àti gbérí ọdẹ o, gbogbo ẹ̀ àwa náà gbógun tì wọ́n. Wọ́n tún wá mú ọmọ Ìlọrin kan, wọ́n tún wá mú sábẹ́, wọ́n tún wá gbé sí ilé òòṣà pé kó bẹ̀rẹ̀ sí ní bú ọba ìlú Ìlọrin, òun ni Yahya Gambari ńgbà yẹn. Yahya Gambari náà tún wá mú, wọ́n wá gbé sí ilé òòṣà kó máa bú ìlú Ìlọrin, kó máa bú ọba ìlú Ìlọrin. Ìyẹn làwa ṣe dìde wípé irọ́ o, Yahya Gambari tó jẹ́ ọmọ Ìlọrin ìṣe, gbogbo ta bá ní a máa yọ kó nínú gbèkùn tó wà, lọ́lọ́run fi lò wá láti yọ Yahya Gambari kó nínú gbèkùn tó wà. Tẹ́lẹ̀ mọ́dún ta ti ń bọ́ ogun yẹn bọ̀. Alhamdulillah, Ọlọ́run fún wa lógun yẹn jà, àdé ń ṣẹ́gun yẹn wẹ́rẹ́. Kó tó wá di wípé Ọlọ́run padà wá ní kí tó òòṣà yẹn padà wá gbé, Ọlọ́run bá padà wá ọ̀ràn tó kọjá agbára ẹ̀. Lẹ́yìn ìgbà náà ló ṣẹ̀yẹ̀ wá di wípé lábẹ́ kí wọ́n ń bù lọ́rin yẹn náà ni wọ́n àtáàkì Mọ́ríkàs. Tó wọ́n ní pé ibi méjì yẹn, ibẹ̀ gangan ló ń produce ẹ̀sìn, ló ń ṣẹ́ ẹ̀sìn kù nílẹ̀ Yorùbá, Mọ́ríkàs àti Ìlọrin. Ṣé nígbà tó bẹ̀rẹ̀ sí ní wá bú Mọ́ríkàs, lọ́lọ́run wá ní kí wọ́n tún rí olùrànlọ́wọ́ tó ti ní mùdírù Mọ́ríkàs sínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ìmámù Ọ̀fà nígbà kan. Nìyẹn náà wá bẹ̀rẹ̀ sí ní fowó fìnáàsì wọn lórí pé kán bẹ̀rẹ̀ sí ní ba Mọ́ríkàs lórúkọ jẹ́. Ọ̀rọ̀ táwa náà rí lé lórí ni o. Ọ̀rọ̀ táwa bá sọ kò sẹ́ni tó lè ní pé ẹ kò jẹ, onítọ̀hún kọ́ lábẹ́ sọ́mọ yìí. Ẹni tó wá ń fowó fìnáàsì Ṣẹ̀kíyù ń gbà yẹn, gbogbo àṣírí bó ṣe máa ń pe Ṣẹ̀kíyù tó máa ń sẹ́ndí fídíò Bàbá Lágége sí,
ìyẹn ló bí sábàbí nígbà tó padà wá rí pé ọ̀rọ̀ yẹn fẹ́ bomi ráǹkì ó padà wá fẹ́ sá sẹ́yìn pé ó dá kí a dá ogun ìjà yìí dúró o àmọ́ nítorí wípé Saheed ti dá ọ̀ràn tó kọjá agbára ẹ̀ tí ọ̀ràn yẹn wá ti di wípé dandan ni ó máa ṣẹ̀wọ̀n ló fa sábàbí tó fi já sí pé onítọ̀hún ṣe ń dúró pé ọwọ́ ò gbọdọ̀ tẹ Saheed Shittu tó tọ́wọ́ bá fi lè tẹ gbogbo tó wà láàárín wọn làṣírí yẹn máa tú ìyẹn ló fà tẹ́ni yẹn fi ń náwó tó fi ń nára pé gbogbo ohun tóun bá ní pátá lòun máa ná lórí bọ́wọ̀ tí ní tẹ Saheed Shittu tó bá ń ta ló sọ bẹ́ẹ̀ ẹni emir of America ló sọ bẹ́ẹ̀ ló jẹ́ kí gbogbo ẹni tó bá wá súnmọ́ Saheed tó bá ti lè bá wọn nígbà yẹn tó bá ti lè bá wọn bú Mudiru Mọ́ríkàsì báyìí wọ́n máa wọn ní mọ́kà ni wọ́n máa fún mọ́tò ni wọ́n máa kọ́lé fún ni ẹ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn bú Mudiru Mọ́ríkàsì nígbà yẹn gbogbo wọn ni wọ́n ṣoore fún oore kí ni wọ́n ṣe fún wọn torí pé wọ́n bá wọn bú Mudiru Mọ́ríkàsì wọ́n gbìyànjú fáwa náà kẹ́kọ̀ọ́ náà wá ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò sí ohun tí èèyàn lè fún wa lórí pé ká dájú kọ àwọn ẹni Ọlọ́run pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn ò ní dojúkọ ẹni Ọlọ́run àwọn ò dẹ̀ ní ṣe àwọn ò ní ṣe ohun tó lọ́run fún wa tẹ́ wa lọ́rùn tábà jù báyìí lọ nínú ayé ṣe bẹ́ẹ̀ kọ́ lè sọ wádìí báyìí ẹ̀ẹ́dẹ̀ lè ṣe ohun tó lọ́run ò bá ṣe fún wa lè ṣe fún wa o lórí òdòdó làwa máa dúró lé lórí torí kó tó wá pé ṣé Ọlọ́run lẹ gbé dání ni èèyàn ní ṣe aburú tó tó yẹn tẹ wá ní pé kò ní lọ fèsì ìdájọ́ ẹ̀ níwájú ìjọba. Now ọ̀rọ̀ wá di ń sìn ẹ rí wípé gbogbo ìgbìyànjú wọn wá ń já sófo. Now ẹ̀yin Ìlọrin má fẹ́ kẹ́ fura ẹ rí pé ṣàìtọ́ọ̀nì náà ló padà tó wá dá wàhálà lẹ̀ láàrin Ògo Ìlọrin méjì bàbá Lágége àti bàbá Múfútí ẹ rí pé ọ̀rọ̀ tó ti wà ńlẹ̀ láti bí ọdún 3 sí 4 tẹ́ pé òun náà ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ aládò yìí fún wa kó tó wá di wípé ó tún wá mọ̀ọ́mọ̀ lọ sí ilé bàbá Múfútí láti pé ó fẹ́ fi dá wàhálà sílẹ̀ kó tó wá di wípé ọ̀rọ̀ tí Mudiru ò fẹ́ sọ jáde ọ̀rọ̀ yẹn padà wá jáde ẹni tó dá wàhálà yẹn sílẹ̀ náà nìyẹn àṣà ìtọ́ni zamani yẹn kò sí n tóun fẹ́ kọjá pé kí wàhálà máa ṣẹlẹ̀ ó fẹ́ dàárín Ìlọrin rú ṣùgbọ́n ó dùn mí pé àwọn ọmọ àlè kan wà ní ìlú Ìlọrin tí wọ́n ti kó sí trap ẹ̀ inú mi dẹ̀ dùn pé àwọn Ìlọrin ti ń mú ọmọ àlè nínú wọn ẹ rí i pé àáfàá wa àgbà kan sọ̀rọ̀ lánàá nínú àwọn àdàbíyà kọ́ ló bá mi ṣe dára fún bàbá wa àlè fàtòlè àdàbíyà wọ́n dárúkọ àwọn ọmọ àlè méjèèjì pé ẹ má dà sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mọ́ o ẹ̀yin lẹ̀ ń dà lúrú èmi kọ́ mo kú sọ bẹ́ẹ̀ àwọn àáfàá wa yẹn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀yin lẹ̀ ń dà lúrú ẹ má dà sọ̀rọ̀ yìí mọ́ o ọ̀rọ̀ yẹn ni wọ́n sọ bí báyìí àwọn ọmọ àlè wọ́n dárúkọ wọn ẹ má gbọ́. Fúlàní àáfàá Sáàkì gbogbo bàbá ní gbogbo àpáta gbogbo tí ń lọ nísìnyí ẹnìkan kan ọgbọ́dọ̀ dá sí i. kílà ni máa ń yàsẹ̀ á máa ń yàgò sùn nínú kímàdé. àìsẹ́ yín kàlà fọwọ́ bò ó. mo wí bẹ́ẹ̀. ìwí bẹ́ẹ̀ báyìí mo sì ti pe Sáàkì mo sì ti wí fún àfáà Sáàkì àbí. àwọn ọmọ akẹ́wù ẹ̀dàkùnjà máa bí bẹ́yàn bá ń jẹun tó ń jẹ bá ha lọ́rùn ń bo ní ọ̀lọ́ omi ni. Wọ́n dárúkọ àwọn méjèèjì wípé ẹ̀yin méjèèjì yìí ó amọ̀pẹ́yìn gangan lálábùrú tẹ́ ń gbàbọ̀dé fún Ìlọrin látara Ṣèkíyù wàláhì tàlà àwọn méjì tó ń gbàbọ̀dé fún Ìlọrin lọ́wọ́lọ́wọ́ àti wèrè tó wà ní UK yẹn wèrè tó ń pèrè náà kí ló pẹ̀ náà tó wà ní UK tí ń jẹ́ náà orúkọ ẹ̀ sápá mi lórí báyìí tó wà ní UK yẹn inú àwọn tó ń gbàbọ̀dé fún Ìlọrin nìyẹn
mo wá rí géèmù kan tó wá ń play lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n wá fẹ́ mú orí Mudiru Sheikh Adam àtórí ọba ìlú Ìlọrin wọ́n fẹ́ fi gbára wọn torí pé méjèèjì yẹn gangan ni target wọn Kamilu Adàfin Kamilu wọ́n fẹ́ forí Mudiru àtórí ọba Ìlọrin àtórí Sheikh Adam wọ́n fẹ́ fi gbára wọn torí pé méjèèjì yẹn náà ni target wọn wọ́n fẹ́ jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ láàárín àwọn méjèèjì ẹ dákun ọ̀rọ̀ àróṣù ṣe wá di tó le tó yìí inú tí ó ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ nínú ayé tó ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí gbogbo ayé mọ̀ pé ìtìláàfù máa ń ṣẹlẹ̀ lórí oṣù àwẹ̀ tọdún ìṣe wá di tó le tó yìí tẹ wá fẹ́ wá mú Mudiru ọ̀rọ̀ Mudiru ẹ wá fẹ́ lọ fi kọlu ọ̀rọ̀ emir ọba ìlú Ìlọrin ẹ wá fẹ́ fi Mudiru ẹ fẹ́ fi wọ́n kọlu ọba Sokoto Sultan of Sokoto nítorí pé kí ẹ lè dá ní gbogbo àwọn àlùfáà ìlú kálàfíà má jọba ẹ dákun kí lọ̀rọ̀ kí ni Shehu Yahya Al-Fulani sọ tí ẹ wá fẹ́ sọ di bàbàrà láti fi dá wàhálà lé nílùú Ìlọrin torí pé ẹ fẹ́ bá Ìlọrin jà ẹ fẹ́ dà Ìlọrin rú nítorí pé ẹ fẹ́ penetrate láti wọnú ìlú Ìlọrin ṣé ohun tí Shehu Yahya Al-Fulani sọ àtolórí burúkú tó pe odindi ọba ìlú Ìlọrin ní tọ́gùtì ẹ dákun ṣé irú ẹni tó pe ọba ìlú Ìlọrin ní tọ́gùtì ló yẹ ká máa bá ṣe ni àbá àfà Yahya Al-Fulani tó jẹ́ pé fáàrí ìlú Ìlọrin àfà Al-Fulani Yahya Al-Fulani gbogbo alámọ̀ pé ilẹ̀ Haúsá ni wọ́n ń gbé ọ̀rọ̀ Yorùbá ilẹ̀ Haúsá ó yàtọ̀ sí Yorùbá àwa ara wa ń bí báyìí àmọ́ ohun tí àfà Yahya Al-Fulani sọ wọ́n ń ṣe ìdìváwù fún ìlú Ìlọrin pé ṣé bí Ìlọrin ṣe tó yẹn ṣáwa náà ò lè dá dúró ni ohun tí àfà Yahya ń sọ nìyẹn pé ṣé Ìlọrin ò lè dá dúró kẹ́pẹ́ àṣẹ máa ní pé a lọ ń gba àṣẹ lọ́dọ̀ ọba kan láti pé ká tó ṣínú tiwa ọba ìlú Ìlọrin gan tó fún wa àṣejù ní Sultani wàláhì àṣejù ní Sultani of Sokoto ọba ìlú Ìlọrin ti tó fún wa wàláhì tàláì láti pé a tún ń retí àṣẹ látọ̀dọ̀ ọba kan à ń kéré ọba tiwa nílùú Ìlọrin ni ọba tí yẹ pé àfáà nílé àfáà náà fi lọ́lẹ̀ ìlú Ìlọrin àfáà ní bàbá ọba àfáà gangan nílé wọn nílùú ní emir àfáà nípínlẹ̀ wọn ṣébi ta ti ń retí àṣẹ yẹn ṣáàfáà nípínlẹ̀ tí wọ́n ní ṣáàfáà nípínlẹ̀ tí wọ́n ta ti ń retí wọn ní ìta ti ń retí àṣẹ ni ihun tí àfáà Yahya Al-Fulani ń sọ ni pé ṣé kò sáàfáà nínú ìlú wa tiwa mọ́ ni nílùú tẹ́ pé gbogbo àwa ilẹ̀ Yorùbá gbà pé bẹ̀ ní kíbúlà wa ká ti máa wá retí pé Sokoto ọba kan ní Sokoto la máa wá retí àṣẹ lẹ́nu ẹ̀ ihun tí àfáà Yahya ń sọ nìyẹn táwọn pípọ̀ ìdẹ́ gbọ́ àfáà Yahya yé wọ́n gbọ́ wọn yé ṣùgbọ́n torí pé wọ́n fẹ́ dá wàhálà lẹ́ wọ́n wá manipulate wọ́n wá parabolate wọ́n wá fẹ́ change ẹ̀ mọ́ àfáà Yahya lọ́wọ́ gbogbo wọn wá fòbọ́ tàbí ọ̀pọ̀lọ́ ní òjò kí àwọn tó wà lára ọba lè rí àfáà Yahya gẹ́gẹ́ bí kó ń bú ọba lóòótọ́ géèmù tó fẹ́ gbá nìyẹn o Jaki says you are welcome torí pé gbogbo tó ń ṣẹlẹ̀ lórí mídíà mọ́ láyé sọ pé ọba ìlú Ìlọrin ò kí ń wo mídíà ọba ìlú Ìlọrin pọ̀ kọjá kó wá jókòó ti fóònù kó máa wo mídíà ẹni tó ń wo ọba tó ní gbogbo ìgbà tó ń wo Ọlọ́run tó ní a máa ní pé fóònù lòun fẹ́ mójútó ṣùgbọ́n torí pé ihun tí wọ́n ń ṣe yìí wọ́n fẹ́ kó máa dé tí àwọn tó súnmọ́ ọba kí wọ́n lè máa wá sọ fún ọba pé àfáà Yahya ń sọ ohun tí ò dáa débi wípé tí wọ́n bá ń sọ ọ̀rọ̀ yẹn ẹni tí ò bá mọrú géèmù yẹn gbá tí géèmù yẹn ò bá yé irú àfáà Yahya yẹn tí wọ́n bá pẹ́ ẹni tó yé tí wọ́n yé tí nǹkan bá yé tán ẹlòmíì lè wò pé mo bú ọba lọ ní ṣé ó kàn lè fọ̀rọ̀ bẹ́ẹ̀ á wá di pé ihun tí ò ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ padà wá kó sí irú ẹ̀ ni wọ́n ṣe fún Mudiru Markaz ní 3 years ago
tí gbogbo wọn fò bọ́ta nú àwẹ̀ mùdírù bú sàbẹ̀ o tí mùdírù gbogbo wọn ò bú sàbẹ̀ tí mùdírù sọ pé tí ẹ bá ní mo bú sàbẹ̀ sáwọn sàbẹ̀ òkè ń búra wọn ni àwọn sàbẹ̀ òkè ń búra wọn ẹ̀nà wá dìmú pé ṣé ìwọ wà lára sàbẹ̀ otherwise ibi tí mùdírù ti ń bọ́rọ̀ bọ̀ mùdírù ò bú sàbẹ̀ mùdírù ń ka ìtàn tó wà nínú tírà fáwọn ọmọ kéwú torí pé mọ́ríkàsì yẹn ilé ẹ̀kọ́ ni institution ni àwọn ń ka ìtàn wọn sọ tó wà nínú tírà fáwọn ọmọ kéwú táwọn náà dẹ̀ mọ rúùtàn yìí pé ẹni tó já àfáà tiwọn náà Murano òun náà ti ka rúùtàn yẹn rí tó ní pé Abu Huraira ò yàtọ̀ sí Bábílà ńlá ṣó yé yín so that ihun tí mùdírù sọ yẹn kò yàtọ̀ sí ihun tí Murano náà sọ àmọ́ nítorí pé wọ́n fẹ́ wọ́ mùdírù wọ́n fẹ́ dragi mùdírù wọ́n wá fi mùdírù wọ́n fi wọ́n sí lẹ́gọ́fà nígbà tí mùdírù náà máa sọ̀rọ̀ mùdírù náà kan jáde tọ́ ni pé ẹni mò ń bú sàbí àwọn sàbí ò kì í búra wọn ni ṣe kí mùdírù ò tí ì bú sàbí náà so that irú ẹ̀ náà fẹ́ ṣe fún Shehu Yahya Al-Fulani débi pé tó bá dragi àfáà yẹn títí káfáà yẹn náà lè voice out pé ẹni mò ń bọ́ bá a lọ nìkan lè lọ forí àfáà yẹn gbá ilé emir tí ó dẹ̀ sí ẹni tó tó bẹ́ẹ̀ láti lọ forí gbá ilé emir torí pé ilé tiwa ni wọ́n ti ń jẹ emir ẹni tó bá forí gbá wa kò ní lọ score free wọn bí onítọ̀hún dá ilé alimi wọn bí babaláku bá bá ẹnìkan dá kó forí gbá ilé alimi easy anna ní ibùnà alimi akikiya wà á nà hẹ́mìà wọn bí bàbá ńlá ku ẹnikẹ́ni dá kó forí gbálẹ̀ alimi torí pé àfáà nípìnlẹ̀ wọn lé yẹn so that irú tí àfáà irú tó ń ṣe tẹ́lẹ̀ bá fàyà yá ń sin yẹn wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ tó wọ́n mọ̀ pé àfáà Yahya Al-Fulani waziri markas òun ni àfáà Yahya Al-Fulani wọ́n mọ̀ pé mùdírù ni ó ń ṣe ìdìfáàwù fún mùdírù ni so that wọ́n fẹ́ wá mọ̀ wọ́n fẹ́ forí mùdírù Sheikh Adam wọ́n fẹ́ fi gbálé ọba òun ló fàtẹ́ fi rí àwọn olórí burúkú àwọn ọmọ àlè mẹ́ta àwọn ọmọ àlè Ìlọrin tí wọ́n wá kóra wọn jọ pé tọba làwọn ń ṣe tání kò ṣe tọba nu wa ẹ̀yin ṣe tọba tó wà ní ẹ̀yin ṣe tí ọba àlú Ìlọrin tó wà ní ṣé ẹ̀yin dìfá ẹ̀yin dáàbò bo ọba àlú Ìlọrin tó wà ní ṣé dáàbò bo ọba àlú Ìlọrin tó wà ní àwọn ògo Ìlọrin original tí bàbá ń Bariga jẹ́ olórí wọn tí wọ́n dìde pé gbogbo ẹni tó bá rí ọba ìlú Ìlọrin fi àwọn ṣe náà ti bàjá ṣebí nítorí bàbá Bariga ń fi wọ́n fẹ́ bá àwọn tó ń bú ọba ìlú Ìlọrin ìmáàmù ìlú Ìlọrin ṣẹjọ́ lẹ́yìn ṣe ń bá bàbá Bariga jà ta ló ń defend ìlú Ìlọrin nínú yín ẹ̀yin olórí burúkú ọmọ àlè Al-Fulani Ọlárẹ̀wájú àti Zaki àti olórí burúkú gbogbo oúnjẹ kóra yín jọ yẹn èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ọmọ àlè ìlú Ìlọrin ni yín ẹ dákun ṣé ẹni tó pe odindi ọba ìlú Ìlọrin ní tọ́gùtì tó dẹ̀ ti ń tún ọ̀rọ̀ yẹn sọ wípé àfáà Yahya o nítorí pé bó ṣe ń kí ọba ìlú Ìlọrin ló yẹ kó sọ̀rọ̀ lé lórí nítorí bó ṣe ń kí ọba ìlú Ìlọrin nítorí ẹ̀pọ̀ ọba ìlú Ìlọrin ní tọ́gùtì lé lórí náà ṣé wọ́n ìkíyẹn ṣé bó wá ṣe ń kí ọba ìlú Ìlọrin ṣó yí padà títí dì sí ni kíkí kán kí èèyàn pẹ̀lú ọ̀wọ̀ kò sọ̀yàn di kèfèrí inú gbogbo ilẹ̀ Yorùbá ìlú Ìlọrin nìkan ló tún bu ọ̀wọ̀ díẹ̀ fún kákí ni gbogbo ilẹ̀ yòókù nà ni ọba ìlú àwọn olórí burúkú Saheed wọ́n ń dọ̀bálẹ̀ ń bẹ̀ ni ọba ìlú tiwa náà wọ́n ń dọ̀bálẹ̀ ń bẹ̀ ni ìlú Ìlọrin nìkan ni wọ́n ti ń lò ṣòro ń ba búbú fọ́ba torí pé wọ́n ń ba búbú fọ́ba ó fẹ́ bú ọba ó fẹ́ bá ọba lórúkọ jẹ́ ẹ wá wo ohun tó ń sọ sí ọba pé tọ́gùtì ni ọba ẹ̀gbọ́n lẹ́nu olórí burúkú yìí ẹni tó pe ọba ní tọ́gùtì ṣóun lẹ́ẹ̀ka abájà ni àbẹ́ni tó ń pọ́n ìlú Ìlọrin ilé ẹ̀gbọ́n bísímìlà. ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ni bó ṣe wà yẹn ẹ wà ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ni bó ṣe wà yẹn ẹ wà ọba Ìlọrin wàláhì tọ́gùtì ni òòṣà ni bó ṣe wà yẹn. ẹ tẹ̀lé wọn pé ẹ súnú ànábì sáwọn àfáà yóò sọ fún yín ni ìwọ ò ṣe la ẹnu gàdàgbà Yahya Al-Fulani kó wọ́n sọ pé bàbá ọba Ìlọrin bọ́n ṣe ń kí yín tó bá jẹ́ pé òun yẹn ló ń sọ ń sìn pé bàbá ọba Ìlọrin o bọ́n ṣe ń kí yín kò bá súnú ànábì mu wáyé tó sọ yẹn irú yẹn ló yẹ kó sọ láyọ̀ máa ní àwọn ọlọ́rọ̀ sọ òòrí yẹn sọ pé bàbá ọba Ìlọrin ẹ kò sọ jáde ó sọ yẹn jáde pé ó tako súnú ànábì. náà
stop ńbẹ̀ yẹn ṣé ti rí pé ọ̀rọ̀ bó ṣe ń kí ọba ìlú Ìlọrin yẹn ló tún padà sórí ẹ̀yin lórí burúkú tẹ́ ń gbèjà ọmọ àlè olórí burúkú ìtorí pé ẹ ti gba owó lọ́wọ́ ẹ̀ tátùbọ̀tán yín ò ní dá tẹ́ máa ṣòfò tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ Saheed àtúbọ̀tán tẹ́jọ́ ọmọ Ìlọrin tí Saheed fún yín lówó nítorí fẹ́ bá ìlú Ìlọrin jẹ́ ẹ máa ṣòfò tọmọtọmọ ní ẹ̀ní jèrè àwọn ọmọ yín àdàbí tó bá pé ihun tẹ́ ń ṣe ẹ̀ ṣe nítorí owó ló kù kọ́lọ́n wọlá ìlú Ìlọrin kọ́lọ́n wọlá àṣẹ tó ń bẹ nílé Álímì kọ́lọ́n wọlá tó fi tẹ ìlú Ìlọrin dó gbogbo ẹ̀yin tẹ́ gbowó lọ́wọ́ Saheed pé tó ẹ fẹ́ bá ìlú Ìlọrin jẹ́ àrọmọdọ́mọ yín máa ṣòfò ní látòrí Fúlàní Ọláníwájú àti Zaki àti gbogbo ẹ̀yin tẹ́ gbowó àwọn àfáà tẹ́ gbowó ẹni tó pé bó ṣe ń kí ọba yẹn ló tún padà sọ nínú ọ̀rọ̀ tó sọ ń jẹta yìí tó fi ń bá Shehu Yahya Al-Fulani wí yìí o ṣé ẹ̀ṣẹ̀ ní bó ṣe ń kí ọba nílùú Ìlọrin ni ṣé ẹ̀ṣẹ̀ ní bó ṣe ń kí ọba nílùú Ìlọrin ẹ dá mi lóhùn ṣé ẹ̀ṣẹ̀ ní bó ṣe ń kí ọba nílùú Ìlọrin ni kó wá torí pé bó ṣe ń kí ọba nílùú Ìlọrin tó wá ń pe odindi ọba ìlú Ìlọrin ní tọ́gùtì ẹ wá gbọ́ fídíò yẹn délẹ̀ ẹ wá gbọ́ délẹ̀ ẹ tún gbọ́ délẹ̀ ẹ máa gbọ́ ẹ jẹ́ tó sùn mẹ́yìn ẹ tún gbọ́ bismillah. kò yẹn jáde in kuntum sadiqin in kuntum sadiqin tó bá jọ. kọ́ba lórí ṣe tí ò dáa máa sọ fún yín gbọ́rọ̀ ọba lórí kọ́bọ̀ tí mò ń ṣó fún yín ní tí mo yìí fi ń wọ̀nyí pé ẹ̀wọ̀ bá ṣe ń kí ọba lórí mo rí pé ẹ̀yin ọmọ kéwù ẹni pé ọba lórí ẹ̀yin àfẹ́ ẹ̀ ti sọ̀rọ̀ lórí ẹ̀ o ẹ̀ bá ṣe ń kí ọba lórí wá wòrán wá lajú ẹ̀ wá wòrán wà báyìí wo ó bá yẹn ń kọ́ba ọba ń kí ẹ ṣé eléyìí bá fìlàmù mú mọ́ yìí ń bọ̀ wá rí dáadáa sí ẹni bọ́ ìlà máa sọ̀rọ̀ ẹ o kò sẹ́ni táwọn ní sọ̀rọ̀ ẹ ẹ wo bàbá yẹn arúgbó káì òbóye sùjúdù ó wò ó mọ̀ ń bọ̀ jẹ́ dábàá sẹ́yìn kó bá lè rí irú kéèyàn tó báyìí ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní bó ṣe wà yẹn bó ṣe bẹ̀rẹ̀ tó ń kí ló dé èèyàn gbọ́dọ̀ gbàdọ̀ olórí burúkú yẹn ló máa ń gbárù ìjọba lẹ́yìn ọba yìí olórí burúkú yẹn ló máa ń gbárù ìjọba lẹ́yìn ọba yìí olórí burúkú yẹn ló máa ń gbárù ìjọba lẹ́yìn ọba yìí wallahi èèyàn ò gbọ́dọ̀ gbọ́dọ̀ kí èèyàn báyìí ẹni tẹ́ bá kí báyìí lórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí lórí burúkú ni báyìí ẹni tẹ́ bá kí báyìí lórí burúkú ni gbogbo ẹnu mo fi sọ ẹni tẹ́ bá kí bẹ́ẹ̀ olórí burúkú ni ẹ̀yin olórí burúkú tẹ́ lè bára yín sọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ẹ̀rù báyìí tẹ́yìn ò bá lè bára yín sọ̀rọ̀ ṣe ẹ̀rù báyìí ń bà wá tẹ́rù bá ń ba gbogbo èèyàn ẹ̀yìn omi kó bẹ̀ wò olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn Ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn Ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí burúkú èèyàn tí ò ní kò lọ́rùn Ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ olórí ibùlẹ̀ tó ń kí bẹ́ẹ̀ ẹni oníjọba Ìlọrin Saheed Shittu lórí ibù àbọ̀ lórí ibù nìwọ̀n tó sọ pé oníjọba Ìlọrin Saheed Shittu kò bẹ̀rù wọn ó ti di àwọn àgbàlagbà àfà lórí ẹbí bí àwọn ẹni Ọlọ́run ló ń bú bẹ́ẹ̀ sẹ́ni Ọlọ́run náà máa ń kí bẹ́ẹ̀ kò ní da fún bàbẹ́ lórí ibú ààrẹ sẹ́ni Ọlọ́run náà ń kí bẹ́ẹ̀ yẹn. èmi kò ti tú challenge láti 2000. now wọ́n á fẹ́ jẹ́ kí ẹ rí wípé ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní òòṣà ní. ṣé wàá rí n tó sọ yìí ẹlòmíràn pé ó ti sọ tipẹ́ ṣe bó ti bẹ̀bẹ̀ ihun tó sọ tó ní wọn torí ẹ̀ kí ọba yẹn bó ṣe ní wọ́n ṣe ń kí ọba yẹn tí ó torí ẹ̀ sọ pé tọ̀gùtì lọ́ba tó ṣépè fún ọba
tó tún sọ pé gbogbo ẹni tó bá ń kí bó ṣe ń kí ọba yẹn ẹni yẹn kò ní rí ó máa ìtorí mi gbọ́dọ̀ sí pé fọba Ìlọrin the same thing ló tún wá tún sọ níjẹta àbí jẹrin pé ó jẹ́ kí àáfàá Yahya Al-Fulani kí wọ́n sọ fọ́ba pé ṣé bó ṣe ń kí ọba yẹn dá ó túmọ̀ sí pé èpè tó ṣẹ́ fọ́ba yẹn ó sì dúró lé lórí gbogbo tẹ́jú tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń parabulate yẹn tó ń fọpọlọ yín ṣeré lù lọ nìyẹn gbogbo tó ń ṣe yẹn irọ́ ló ń pa o ó fẹ́ kọ̀ yín gbogbo yín síra yín kó dá wàhálà alẹ́ láàrin gbogbo yín kẹbẹ̀ sí ní bára yín jà kẹbẹ̀ sí ní búra yín kó lè ráyè lọ bí tó ń lọ ni ṣe bọ́rọ̀ yẹn ló tún padà wá tún sọ níjẹta yìí ṣe bọ́rọ̀ ló tún padà tún sọ níjẹta yìí ẹ máa gbọ́ o bismillah òun ló tún padà tún sọ. ọba Ìlọrin wà láìtọ̀ gúùtì ní orí o bó ṣe ń kí kò bá fún ànábì mu wáyé tó sọ yẹn irú yẹn bí ẹ kó sọ láyé ọmọdé àwọn ọlọ́rọ̀ sọ òní yẹn sọ pé bàbá ọba Ìlọrin ẹ kó sọ jáde ó sọ yẹn jáde pé ó tako súnú ànábì sọ yẹn jáde nkúntùm sọ di kéèmù tó bá jọ kọ́ba Ìlọrin ṣe ń tiẹ̀ sọ pé bàbá ọba Ìlọrin ẹ kó sọ. ṣe lè mọ̀ wípé bó ṣe ń kí ọba Ìlọrin yẹn ló tún padà sórí ẹ̀ yẹn tó lórí burúkú wa sọ pé ó ti bẹ̀bẹ̀ ṣe bí bó ṣe ń bú ọba Ìlọrin tó torí ẹ̀ ṣe é pè fún ọba Ìlọrin ló tún padà tún sọ yẹn ẹ jẹ́ kí wá sóòótọ́ ọ̀rọ̀ kan fún yín lénìí inú tí ẹ̀yin wọn ọmọ Ìlọrin ò wá mọ̀ máa sọ fún yín lénìí ṣe lè mọ̀ pé lórí burúkú wèrè yìí ẹni tó jẹ́ àfá ẹ̀ tó gbà fún Murano ẹ béèrè pé kí ló tí ò fi lọlé ọba torí pé ẹ̀mí ẹ̀ ga kó wọn ò lè bẹ̀rẹ̀ fún ọba ni ẹni kí Murano kó lọ sílé ọba nílùú Ìlọrin ẹ lè rí kó lọ síbẹ̀ láìláì torí pé kò lè bẹ̀rẹ̀ fún ọba ìlú Ìlọrin ẹ̀mí ẹ̀ ga ìgbéraga wà lẹ́mìí ẹ̀ rí pé ó lóun ò lè bẹ̀rẹ̀ fún ọba ìlú Ìlọrin ṣé àwọn olórí burúkú yẹn lẹ́yìn wá ń pè léèyàn láti pé ẹ wá fẹ́ kọ́ dà àárín Mọ́ríkàs àti ọba ìlú Ìlọrin nítorí pé wọ́n róṣù àtayébáyé láyé ti mọ̀ wípé ọ̀rọ̀ ìtìláàfù máa ń ṣẹlẹ̀ so that ẹ̀yin tí ẹ wá ríru eléyìí pé ó sọ orú nǹkan tó yìí tẹ̀tú wá lọ ń gbè lẹ́yìn ẹ̀ láti fẹ́ máa wá fi orí Mọ́ríkàsì àtòrí ọba ìlú Ìlọrin gbára wọn ṣe máa ní pé ẹ̀rí èpè tó lórí burúkú iṣẹ́ fún ọba ìlú Ìlọrin yìí ni ẹ̀rí eléyìí náà ni ṣé ẹ̀rí eléyìí ni ẹ̀rí eléyìí. tí bá fẹ́ bú ọba Ìlọrin mi ò nídìí kí n rún ẹ kò ní dá fọ́ba Ìlọrin kò dá gbogbo yín ayé ògbó yóò ní dá àbẹ́fẹ́ sọ orí burúkú ẹ̀rọ mọ̀ bẹ̀rù ọba Ìlọrin àyè ní ṣe oríire kò dá gbogbo àwọn mọ́mú lọrin ẹ̀ tó ní jù lẹ́nu ẹ̀ tó ní jù bí jàmáà èmi àwọn ará ọkọ ọlọba mi bú ẹmí ni máa já wọn bú fúnra mi kò ní dá gbogbo yín ẹ ń ṣe èrè èmi ò ní rún ẹkọ ọlọba mi bú ẹmí gangan ni máa gbà sí fún wọn gidi abẹ́ ń ṣe èrè ni. wọn ò tó ní jù lẹ́nu èmi ò nídìí kí n rún ẹkọ ọlọba mi bú ọba Ìlọrin èmi gangan ni máa gbà sí fọba Ìlọrin gbà sí fún everybody. àwọn tí ò rówó rí wọ́n ti fún wọn tó 200,000 naira kan bóyá 300,000 ara wọn ti délé. ó yá tó bá di next week mo fẹ́ sọ̀rọ̀ pa ṣé wíìkì ni mo fẹ́ sọ̀rọ̀ pa ọba Ìlọrin ṣé bí ọba Ìlọrin ṣe bó ṣe ń gbà kíkí ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìlọrin yẹn ṣé ọba Ìsìlámù ni mo máa sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́mọ̀ pé mi ọba Ìlọrin ò ní túmọ̀ sí mi o èmi ò ní kí n rán yára kí tó sọ̀rọ̀ ọba Ìlọrin ṣé bó ṣe ń kí ọba Ìlọrin ṣé ọba Ìsìlámù mu mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àfáwọn assalamu alaikum alájì. all right alaikum salam. ọ̀rọ̀ assalamu alaikum sà. fún tó jẹ sọ ẹ pé mi mo rán èmi rẹ èmi ò lẹ́nu láti sọ̀rọ̀ ọba Ìlọrin gbogbo yẹn níjọ kúre ọba Ìlọrin ṣé wọ́n ṣe ń kí ṣọ́ba ìsìlámù lọ́ba Ìlọrin jọ sátidé wọ́n ṣe tọ́pìkì fún mi àmì ẹ prepare pósítà rẹ fún mi on Saturday ṣọ́ba Ìlọrin ṣọ́ba ìsìlámù lọ́ba Ìlọrin mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àbórí yìí burú papọ̀ ẹ̀ ń ṣe eré ni tí bá máa respect tó mi ń tù lẹ́nu fúnra tèmi ẹ kéré sí nǹkan tí máa kó sẹ́nu tí máa jẹ bí ṣàwámà ṣàtì gbọ́ mi ẹ tó mi ń tù lẹ́nu tèmi èmi máa ṣe wọn rán yára kó lọ sọ̀rọ̀ sọ́ba Ìlọrin no
èmi gangan máa sọ̀rọ̀ bá lọ́rin èmi gangan máa sọ̀rọ̀ máàmù lọ́rin èmi gangan mi ò ní di yáyá ẹ̀kọ́ sí lọ orí yìí ti burú ó jọ̀la fún yín ẹ̀ ń ṣe rẹ̀. tó bá lọ́la ẹja pàdé. ṣé ti rí olórí burúkú yìí tó bá ti fẹ́ bá lórúkọ jẹ́ a wá néèmù èèyàn pẹ̀lú nǹkan kan tó mọ̀ wípé òun máa rí sọ̀pọ́ọ̀tì àwọn alùsùnnà wal jamaa lé lórí a wá fi bẹ ẹni yẹn lórúkọ jẹ́ so àtó bá ń bú ẹni yẹn àwọn alùsùnnà wal jamaa máa rí gẹ́gẹ́ bíi pé ohun tó ń sọ ó ráìtì náà ẹ wá bá ń béèrè pé alùsùnnà wal jamaa tó bá ní ó ráìtì kí ló tóun náà ò lè ṣe bẹ́ẹ̀ ṣé bí Islam wa ṣe ní ká máa pèpè nìyẹn odindi ọba àlú kí wọn máa sọ báyìí tó odindi ọba àlú nítorí pé akíní àkíní àìmọye tí ara ti kà àìmọye àdísìlá ti kà pé àwọn sàábé náà máa bẹ̀rẹ̀ kí ànábì tí a bá tiẹ̀ wá rí kà ìlú wa láwa ń bèbà yìí ṣó burú kíyàn bọ̀wọ̀ fáwọn àwọn aṣíwájú ni ṣùgbọ́n kò lè dùn wá àti rí àáfà ẹ̀ tó sọ pé ẹ̀yin òbí táwọn ọmọ yín bá délé tí wọ́n bá kí yín àwọn aláníkọ́ máa kúnlẹ̀ kí yín mọ́ lẹ́nu dídí àáfà òun lòun kọ́ máa kí wọn mọ́ àwọn olórí burúkú ìkẹ́kẹ̀rẹ́ tó bá wà ní kọ̀rọ̀ kò sí ohun tí wọn kì í ṣe ní kọ̀rọ̀ gbogbo alárí ńjọ́ tó lọ dọ̀bálẹ̀ o fún àfáà Muyideen bàbá Muyideen Bello ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tí ó dá ọ̀ràn ní zone 2 hello how you doing you okay okay ọ tó dá ọ̀ràn ní zone 2 ó dìdí dọ̀bálẹ̀ báyìí tí wọ́n mú bottle water tí wọ́n gbé tán fọmọ wèrè lórí ó dọ̀bálẹ̀ ó nà tán gbalaja báyìí ni ó nà tán gbalaja ni ṣé ìwọ tó lè dọ̀bálẹ̀ torí pé ó dá ọ̀ràn ló wá lè fi ìdọ̀bálẹ̀ kí odindi ọba àlù so that now sìn gbogbo tí wọ́n wá ń ṣe ń sìn gbogbo ọ̀nà bó ṣe máa dà lọ́rin rú wọ́n ti wá mú àwọn ọmọ Ìlọrin 2 3 wọ́n ti fún wọn lówó pé káwọn náà bẹ̀rẹ̀ sí ní penetrate kọ́ máa fọ àwọn èèyàn kọ́ máa tàn àwọn èèyàn kọ́ máa pe àwọn èèyàn kọ́ bẹ̀rẹ̀ sí ní tàn àwọn èèyàn irú ẹ̀ nàlẹ́ Fúlàní Zaki àtàwọn àfáà kan tí mi ò fẹ́ dárúkọ wọn tó pé àwọn èèyàn gbójú jáde wọ́n wá fẹ́ gbìyànjú láti da ìlú Ìlọrin rú ni mo sọ pé Ìlọrin ẹ fura nílùú Ìlọrin òkè 3 ní Ìlọrin ní tó yẹ kí gbogbo ayé máa bọ̀wọ̀ fún Ìlọrin òkè 3 ní Ìlọrin ní tí gbogbo ayé fi ń bọ̀wọ̀ fókè 3 òkè àkọ́kọ́ inú àwọn òkè 3 yẹn òkè kan ló wá ń gbé orúkọ Ìlọrin kiri òkè kan ló jẹ́ kó orúkọ Ìlọrin di alam òkè kan ló jẹ́ kí gbogbo ayé mọ Ìlọrin níbi tí wọ́n ti mọ Nàìjíríà wọ́n mọ Ìlọrin bẹ̀ inú òkè 3 tó gbé Ìlọrin dúró àkọ́kọ́ ńbẹ̀ òun ni Adabiya baba Sheikh Kamaluddin Al-Adab rahimahullah baba wa Sheikh Kamaluddin Al-Adabi inú òkè tí Ìlọrin ní ṣùgbọ́n orúkọ tí wọ́n fún Ìlọrin Àdàbí ni wọ́n fún lórúkọ tó bá ń ta sọ bẹ́ẹ̀ ní ẹ̀mí àlù sọ bẹ́ẹ̀ Sheikh Kamaluddin Al-Adabi ẹ̀rí pé Sheikh Kamaluddin Al-Adabi Àdàbí ni wọ́n fún lórúkọ níbi tí èèyàn ò ti mọ ohun tó ń jẹ́ ilé kéwú Àdàbí tẹ́ bá ti gbọ́ orúkọ Sheikh Kamaluddin ẹ máa gbọ́ àlẹ́ Àdàbí yà mọ́ Sheikh Kamali ọmọ Ìlọrin ni àwọn ni wọ́n sọ Àdàbíyà lórúkọ káàkiri gbogbo àgbálá ayé kò sẹ́ni tó mọ tó ń jẹ́ Àdàbíyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Sheikh Kamali ló fún Àdàbíyà ní márífà alam tí gbogbo ayé fi mọ tó ń jẹ́ Àdàbíyà ẹlẹ́ẹ̀kejì òun ni Zumratul Mu'minin Tajul Mu'minu òun ló fún Zumratul Mu'minin lórúkọ tí Zumratul Mu'minin fi di gbogbo ayé mọ̀ káàkiri gbogbo àgbálá ayé gbogbo tó bá ti ń wé láwàní lórí ilẹ̀ ayé lénìí láwàní Makundo Zumura yẹn ni omi sọ láwàní mi o láwàní Zumura Tajul Mu'minin ni ọmọ Ìlọrin ni Ìlọrin òun ló fún Zumura lórúkọ Tajul Mu'minin Zumratul Mu'minin Tajul Mu'minin Zumratul Mu'minin Tajul Mu'minin Zumratul Mu'minin òun ló fún wọn lórúkọ òkè ẹlẹ́ẹ̀kejì nìyẹn òkè ẹlẹ́ẹ̀kẹta tí Ìlọrin ní òun ni Sheikh Adam Abdullahi Al-Alori
Sheikh Adam Abdullahi Ali Alori. Sheikh Adam nìkan ló fún Ìlọrin lórúkọ. Òun nìkan ló fi Ali Alori sẹ́yìn orúkọ ẹ̀. Inú òkè mẹ́ta tí Ìlọrin ní. Sheikh Adam nìkan ló fi Ali Alori sẹ́yìn orúkọ ẹ̀ tó jẹ́ pé ní gbogbo orí ilẹ̀ lénìí àìmọye ìlú ní orúkọ Sheikh Adam ti wọ̀. Ali Alori tó wà lẹ́yìn ẹ̀yẹn òun ló sọ Ìlọrin di márífà káàkiri gbogbo àgbáńlá ayé tí Ìlọrin fi ní ìjù gbogbo ìlú tó kù lọ. Ẹni tó wá fún Ìlọrin lórúkọ, ẹni tó sọ Ìlọrin lórúkọ, ẹni tó yẹ kí gbogbo ẹ̀dàkùn ṣé Ìlọrin nìkan ló wà nínú Nàìjíríà nílùú ẹ̀sìn ni kí ló dé tí wọ́n fi máa dárúkọ Ìwó náà ní àwọn àfáà, Ìwó produce àwọn àfáà, ìlú ẹ̀sìn nílùú Ìwó kí ló tí Ìlọrin òfin Ìwó ò ṣe ní orúkọ bí ìlú Ìlọrin torí pé Ìwó bí Ìwó ṣe tó yẹn wọ́n produce ọmọ tó dàbí Sheikh Adam èmi mo sọ bẹ́ẹ̀ fún yín bí Ìwó ṣe tó yẹn àìproduce ọmọ tó dàbí Sheikh Adam tí kò sí ọmọ kan nílùú Ìwó inú àwọn àfáà ìlú Ìwó tó gbé orúkọ Ìwó sẹ́yìn orúkọ ẹ̀ àwọn àfáà wà nílùú Ìwó torí pé Sheikh Baki àfáà ni Sheikh Sirajudeen àfáà ni wọ́n ṣùgbọ́n gbogbo wọn yẹn wọn forúkọ Ìwó sẹ́yìn orúkọ wọn jẹ́ pé gbogbo ọjọ́ tí wọ́n jáde síta tí wọ́n lọ ná mímọ́ ń ta kò sórúkọ Ìwó lára orúkọ wọn láyé òfin mọ orúkọ Ìwó ò ṣe kọjá ilẹ̀ Yorùbá ni Ìwó ò ṣe kọjá ilẹ̀ Yorùbá ẹnìkan tó gbórúkọ Ìlọrin jáde tó jẹ́ kórúkọ Ìlọrin jáde tórúkọ Ìlọrin rìn kọjá bí tọmọ Ìlọrin kan ò dé rí tọmọ Ìlọrin mi ò ní débẹ̀ láyé tó gbórúkọ Ìlọrin débẹ̀ òun ni Sheikh Adam ẹlẹ́wọ̀ library ní Cairo ẹlẹ́wọ̀ library ní Morocco ẹlẹ́wọ̀ library lórúkọ àwọn ẹ̀márúkọ Sheikh Adam Alilori Sheikh Adam Abdullahi Alilori Adam Abdullahi Alilori ló yẹ kí gbogbo ayé máa wò pé ìlú wo ló ń jẹ́ Ìlọrin ẹni tó wá sọ̀rọ̀ yín lórúkọ yẹn àlééfà ẹ̀ ní wá fẹ́ kọ́ yẹn sílé Álímì ẹ̀yin Ìlọrin ẹ̀ wá ní fura Ìlọrin wá ní fura bí Ìlọrin ṣe tó yẹn lénìí wọn ò lè yọ orúkọ Sheikh Adam kó nínú Ìlọrin mọ́ torí pé òun ló fún Ìlọrin ní márífà wọ́n wá fẹ́ kọ̀yìn Sheikh Adam àti Asilole Ìlọrin ẹ̀mí àlọ́ni òun làwọn olórí burúkú ìwà ń gbìyànjú kó ṣẹlẹ̀ ṣe tí ní ọ̀rọ̀ ó ṣe àdó kó ṣàdó ó díndín ọ̀rọ̀ ní o tẹ́ pé ó jẹ́ kí ọba àlú Ìlọrin tètè mọ bó ṣe máa paná rẹ̀ tẹ́ pé ọba àlọ́run gbọ́dọ̀ máa wọ ọ̀rọ̀ yẹn níran ẹ̀rí pa ti sọ títí pé ètò ní kẹ́ ṣe ẹ má ṣọ̀tẹ̀ wọ́n wá fẹ́ tara àdó wọ́n fẹ́ torí ẹ̀ wọ́n lọ tò sẹ́yìn àáfàá kan láti fi bá àáfàá kan jà Ìlọrin ẹ fura èṣù ti wọlé tọ̀yìn nílùú Ìlọrin èṣù Saheed Shittu ti wọlé tìlùú Ìlọrin èṣù Saheed ti wọlé sílùú Ìlọrin àwọn tó dẹ̀ lò òun mo ti dárúkọ yẹn Imam Fatai Zakaria ẹ máa rà kí Ìlọrin fura fáàrí ìlú Ìlọrin ni Sheikh Adam fáàrí ìlú Ìlọrin ni Sheikh Habibullahi fáàrí ìlú Ìlọrin Sheikh Kamali fáàrí ìlú Ìlọrin ni Tajul Adabi mẹ́tẹ̀ẹ̀ta yẹn ògo Ìlọrin ni wọ́n ṣùgbọ́n tó gbórúkọ Ìlọrin jáde bí Sheikh Adam sí náà mẹ́tẹ̀ẹ̀ta yẹn já mi tó bá dàbí rọ mo á fàsìkò yìí pé gbogbo àdàbíyà mo rí fídíò táwọn àdàbíyà ṣe lánàá láti máa pèpè àlàáfíà bàbá wa Àléfàtọ̀lá Àdàbí Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn ẹ rí pé gbogbo ọjọ́ tó ti ń sọ̀rọ̀ àwòsí ni tó ń wá fún àlẹ́ Àdàbí mo wá fẹ́ bẹ gbogbo Àdàbí ṣé bẹ́ẹ̀ ṣe dárúkọ àwọn wèrè méjì tẹ́ dárúkọ yẹn ẹ pé wèrè olórí burúkú ọmọ yín tó wà ní UK yẹn o ẹ pé wèrè olórí burúkú ọmọ yín Kamilu Kompo ẹ pé Kamilu ń dá wàhálà tó pọ̀ sílẹ̀ láàárín Àdàbí àti Mọ̀rẹ́kàsí o àwa ń bọ̀wọ̀ fún Àdàbí torí pé a rí pé fáàrí Ìlọrin ni wọ́n àwa ń bọ̀wọ̀ láti pé kí a má fẹnu ṣùtì ètè kan ilé àwọn àáfàá
Shehu Zakama, you are welcome. Ẹ pè Kamilu. Bí Kamilu ṣe ń wá fún àfáà wa, a fẹ́ wá bẹ́ẹ̀ fún yín o. Tí Kamilu bá ṣọ́ra, Kamilu máa dá wàhálà lẹ́ o. Ẹ mọ̀ mídíà lẹ́ tó lóòótọ́ àwa yìí o. Wàláì tàláì, ebú pọ̀ tá lè sọ, tẹ́ máa ronú. Ṣùgbọ́n àní sọ jáde. Ẹ pè Kamilu. Bẹ́ẹ̀ ṣe pé àwọn olórí burúkú èrè méjì yẹn, ẹ pè Kamilu. Mo tún sọ ẹ pè Kamilu. Kamilu kéré nú ayé nu ẹntẹ́mi àti ẹ máa sọ̀rọ̀ lórí mídíà wọn bí bàbá ẹ̀ Abdulkarim wọn bí da. Máa gbé ẹ̀mí bàbá ẹ̀ gbóná. Tí Kamilu bá tún pa òwe tó bá jọ mọ́ àfáà wa, tí Kamilu bá pa òwe tó bá jọ mọ́ àfáà wa, wàláhì súnmọ́ bíi láìláàzí láìlá máa gbàṣọ lára gbogbo tó jẹ́ àwọn àfáà ẹ̀. Wàláhì mo sọ bẹ́ẹ̀. Tí Kamilu kọ̀ǹpó tó bá tún sọ̀rọ̀ tó bá jọ mọ́ àfáà wa, wàláhì tàláhì súnmọ́ bíi láìláàzí láìlá wa a máa fẹ́ lójú gan. A máa fẹ́ lójú gan. Torí pé kò sí ohun tí Mudiru gbà lọ́wọ́ ẹ̀. Kò sí ohun tí Sheikh Adamu gbà lọ́wọ́ ẹ̀. Bí ó ṣe pé Saheed Shittu ló ń lo Kamilu. Saheed Shittu bá ọba àlú Ìlọrin lórúkọ jẹ́. Tó bú gbogbo àwọn àfáà àlú Ìlọrin, àwọn ló ń lo Kamilu. Tó bá bí bàbá ẹ̀dá Kamilu. Tó bá bí bàbá ẹ̀dá, bàbá ẹ̀ mo sọ, tó continue. Tó gbogbo àwọn àfáà ẹ̀, àwọn àfáà ẹ̀ tí a bá yẹ̀yẹ́ wọn kọ́ mi bastard. Minister bẹ́ẹ̀ yẹn lọ. Subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin. Ẹ bá fẹ́ pè wọlé àǹfààní wà láti gba call lẹ́ni +1 347 465 6509. Ibi tó bá kù sí káwa náà bá wa dá sí. +1 347 465 6509. Kò ní bàjẹ́. Mo ṣì wà ní Canada lọ́wọ́lọ́wọ́ báyìí. Embassy kò ní bàjẹ́. Embassy mo ń bọ̀ lọ́dọ̀ tí yín náà má wọ̀rí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Mo bọ̀ àgbà wọ́ọ̀dù mi. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹ pè wọlé +1 347 465 6509. Kílẹ̀ yìí náà rí sí. Ṣó dá ká máa wò wọ́n níran kí wọ́n dà lú Ìlọrin rú. Kí wọ́n dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ Ìlọrin sí Ìlọrin. Kí a máa wò wọ́n níran ìlú Ìlọrin ẹja àfúrá o. Lánàá Kùránì la gbédá nínú Ìlọrin o. Lénìí wọ́n ti ń fi nǹkan mí ìròyìn ìlú Ìlọrin o. Wọ́n ti ń fi nǹkan mí ìròyìn ìlú Ìlọrin o. Ẹ má gbàgbé wípé àwọn ẹlẹ́bọ kan náà ló fẹ́ wọ̀ ìlú Ìlọrin ló bí títa lọ́lọ́run o. Lẹ́yìn ìgbà náà ẹ máa dúró nǹkan tó ti padà ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin o. Ọ̀rọ̀ Abdulrahman ìlú ẹ̀sìn nílùú Ìlọrin o. Ẹ wo tó padà gbé wọnú ìlú Ìlọrin. Ṣé mọ̀ pé lábẹ́ bẹ́ẹ̀ náà ń sìn èyí tá a dáwọ́ bò yìí ń sìn náà tá a dáwọ́ bò yìí ń sìn lórí ọ̀rọ̀ aládò yìí náà tá a dáwọ́ bò yìí náà. Ṣé mọ̀ pé àbùkù ló jẹ́ fún ìlú Ìlọrin la ṣe fẹ́ sọ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi. Ṣé dáadáa ni? Aku ọdún aku yòókù. Àwa nìyẹn. Ọlọ́run ò ní fi eléyìí ṣe àṣemọ́ ẹ̀. Allahumma amin. Lórí ọ̀rọ̀ yìí mi ìbárọ̀ yín ni nígbà tí a máa kọ́ jáde jọ kìnìún àná kò kí n ṣe pálímù ni Saheed Shittu ń bú kò kí n ṣe Adébáre torí bàbá Mufti gangan lẹ́sẹ̀ ọkọ̀ jáde jọ kìnìún àná. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn Mufti tó tún lọ tabali Fúlàní. Bẹ́ẹ̀ni. Lẹ́tún jáde náà fálù Fúlàní. Bẹ́ẹ̀ni. Pé o ní bojú Fúlàní jẹ́ o. Bẹ́ẹ̀ni. Lónìí the same Mufti tẹ jáde lórí ẹ̀. Lónìí the same Saheed Shittu tẹ àwọn tẹ́ ń defend gbà yẹn àwọn náà mú Saheed Shittu lọ́rẹ̀ẹ́ ní ìsìn apàpàǹdodo àbòsí ti jọpa gbogbo wọn pọ̀ ọ̀kan lọ́mọ Abẹ́òkúta ni wá. Mi ò mo eléyìí dàbí advice ni o bá ní kẹ́ fọwọ́ pípù yẹn lẹ̀ wọ́n tó jẹ́ ara wọn gbé because at the end of the day mi ní parọ́ inú mi ò ń dùn rárá
tí bá wo ogun ṣe wá rí nǹkan tó wáyé kíkí nìyẹn kó free lọ́kàn mi pátápátá mọ́ pé àbíkẹ́ fún ọ̀bí kulẹ̀ ìdúró mọ́ká sọnù Ramadan tó kọjá lẹ̀ wọ́n ní Ìlọrin ò kí ń làjà àbí wọn kì í parí ìjà wọn máa ń làjà ni so maybe say why are we disturbing ourselves so mọ́yé wa kò sí ìkọ́tẹ́ ẹ̀ lè ṣe fún wọn ọmọ ìzújàmbá ni wọ́n. ẹ wo bí Ọlọ́run ni ò pa yín ẹni sùúrù Ọlọ́run ọba ni ò pa yín l'Amẹ́ríkà. ẹni sùúrù ṣe mo máa ń sọ kíní kan fáwọn èèyàn mo dẹ̀ máa ń sọ gbogbo pé mi ò torí ìlú ṣe ohun tí mò ń ṣe o ẹ̀sìn ni mò ń dìfẹ́ǹdì o. Exactly. Mo understand. ṣé wàá rí ọba tó ní ẹ̀sìn yẹn ni mo nígbàgbọ́ nú ẹ̀ pé òun náà ló ń là mí òun ló ń yọ mí o. tí n bá wá ní pé torí pé mò ń ṣe wọn ò fi yìn mí ṣáwọn mò ń rí tí wọ́n fi yìn mí ni. La nuridu minkum jasa'an wala shukura mi ò retí kẹ́nikẹ́ni yìn mí mi ò dẹ̀ retí nǹkan látọ̀dọ̀ ẹnì kankan kódà ẹ jẹ́ n sọ tọrọ fún yín kódà gbogbo tí mò ń ṣe ẹni sùúrù kódà gbogbo tí mò ń ṣe lénìí mò ń sọ fọ́ba tó ní mi wípé kódà mi ò retí kọ́lọ́n fún ara ẹ̀ kékeré ó sọ mí lẹ́san ju pé kọ́lọ́n jẹ́ kí n jèrè ẹ̀san yẹn lára àwọn ọmọ mi kódà máa fi ṣọ́ ẹ̀ṣọ́ mi so ẹ má sọ̀rọ̀ tó máa discourage mi mi ṣe torí ìlú Abẹ́òkúta ni mi gbogbo tí mo ti rí lójú ọ̀nà ọ̀rọ̀ yìí ẹ dákun àtàwọn tó mọ̀ọ́re àtàwọn tó mọ̀ọ́re mo fà wọ́n lẹ́kọ̀ọ́ tó Ọlọ́run lọ́wọ́ ṣe bọ́ Ọlọ́run mọ́ torí ẹ̀ ṣe salamu alaikum ẹ jẹ́ n gbé kọ́ọ̀lù mi tọ́ ẹ jẹ́ n gbé kọ́ọ̀lù mi gbogbo tí wọ́n bá ń ṣe nítorí tó Ọlọ́run ó gbọ́dọ̀ máa retí ẹ̀san wájú èèyàn ẹ dákun ṣe èèyàn kan lè sọ mí lẹ́san tí mò ń ṣe lájọ́ tí mo ti ń ṣe bóyá tó yìí ṣé o sàkámà ṣé èèyàn kan lè sọ mí lẹ́san bí mo ṣe ń náwó ni mò ń nára ni mò ń ná àsìkò básìkò yẹn ṣe díìpù tó ní l'Amẹ́ríkà tó ní kálukú mọ́ tó ń fi àsìkò ẹ̀ ṣe tó fi ń wá owó tẹ́ká wà sí là ń ṣe mò ń ná àsìkò mi lórí tọ́ Ọlọ́run ẹ wá béèrè bẹ́ẹ̀ mú kọ́nà tí mo wá ń ṣe iná àwọn tó wá ń fi àsìkò wọn ṣiṣẹ́ ṣé wọ́n bẹ́tà mi ẹ jọ̀ọ́ ṣé àwọn tó ń fi gbogbo àsìkò wọn ṣiṣẹ́ ṣé wọ́n bẹ́tà mi ni ẹ sọ nǹkan kan tí wọ́n rí gbé ṣe nígbèsí ayé wọn tí mi ò rí ṣe ẹ sọ nǹkan kan tí wọ́n rí gbé ṣe nígbèsí ayé wọn tí mi ò rí gbé ṣe àyàfi nǹkan tí mo rí gbé ṣe táwọn ò lè ṣe àyàfi ohun tí mò ń ṣe táwọn ò lè ṣe torí pé àwọn ò tó bẹ́ẹ̀ wọn ò lè máa travel mo ṣe ń travel yìí àwọn ò dẹ̀ tó bẹ́ẹ̀ wọn ò lè máa lò gbèsè ayé tí mò ń lò l'Amẹ́ríkà wọn ò lè ṣe àwọn ò tún wá tó bẹ́ẹ̀ ohun tí mo tún wá fèsì l'Amẹ́ríkà yẹn wọn ò bí wọn lákàn fèsì làjí ẹ̀ wọ́n máa bá lọ kí obìnrin náà fẹ́ parọ́ mọ́yàn l'Amẹ́ríkà kí obìnrin náà fẹ́ parọ́ mọ́yàn l'Amẹ́ríkà Ọlọ́run ló lè láyàn Ọlọ́run nìkan ló lè láyàn tọ́lọ́run bá wá lámì kí létí mi ni máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣé mo mọ tí mò ń ṣe fọ́lọ́run tó fi ń lámì ni tí mo mọ tí mò ń ṣe fọ́lọ́run tó fi ń lámì àbẹ́jọ́ tó ń kó bọn wá ká mi mọ́lé ẹ dákun tí wọ́n yìnbọn ṣé èmi lọ́lọ́run ni Ọlọ́run ní pé bọn yẹn ò ní dún wọ́n yọ baseball bat Abdulrasheed kò ní bàjẹ́ fún ọmọ Salami wọ́n yọ baseball bat wọ́n fi lé mi ta ni kò jẹ́ kí wọ́n bá mi ṣèbọ́ Ọlọ́run ni tí bá wá ṣe mo tí mo ṣe nítorí tọ́ Ọlọ́run ẹ dákun ṣé Ọlọ́run yẹn ò ní compensate mi tó bá yá ni gbèdéta sí ó ń ṣọ́ mi náà ẹ máa dúró ogun ète irọ́ tí wọ́n dẹ fún mi ni wọ́n tún ṣe títí wọ́n tún mú obìnrin ìyàwó ilé wọ́n tún kọ ẹ̀yìn ẹ̀ sí mi ṣùgbọ́n kò lè jọ mí lójú torí pé gbogbo orú nǹkan báyìí náà lọ́lọ́run ti fi hàn wá nínú Kùránì pé àwọn ànábì Ọlọ́run náà ti kojú orú ẹ̀ àwọn ìmọ̀ye ìyàwó àwọn ànábì Ọlọ́run tóun náà wà nínú tó gbógun ti àwọn ànábì Ọlọ́run tóun ti bẹ́ẹ̀ ńkọ́ àwọn tó bá gbàbọ̀dè àwọn náà máa parẹ́ àwọn tó bá dúró títí iṣẹ́ Ọlọ́run àwọn náà máa padà wá ṣẹ́kù wà inna jundana lahumul galibu wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ìdí eléyìí jẹ́ ká dá lé báyìí Ìlọrin ẹ fura o àṣà ìtọ́ọ̀nì ti wọ̀lú Ìlọrin o ọba ìlú Ìlọrin èyí tẹ́ súnmọ́ ọba ẹ gbìyànjú ẹ kó àwọn àáfàá àbọ̀sẹ́yìn odi kan lọ ṣe àdúrà o
ìwọ̀n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ìlọrin báyìí kò bójú mu mọ́ o. Ẹ pa àwọn àfáà kan bọ́ sẹ́yìn odi kan lọ bẹ lọ́hun lórí ìlú Ìlọrin o, kan fi Kùránì bẹ lọ́hun o. Kùránì ní kan fi bẹ lọ́hun o, kan má lo kankan tó jọmọ́ dúdú o. Àfáà tó bá dẹ̀ máa lead wọn bẹ lọ́hun, ẹ jẹ́ kó rí pé ẹ jẹ́ kó gba àfáà tó bẹ̀rù Ọlọ́hun ní o. Kó má pé àfáà tó máa tàn wá pé nǹkan míì ló máa sọ ní kọ̀rọ̀, nǹkan míì ló máa ṣe ní gbangba o. Ẹ jẹ́ kí wọ́n lọ bẹ lọ́hun lẹ́yìn odi, ihun tó ń wọ̀ lú Ìlọrin lọ́wọ́lọ́wọ́ yóò burú o. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ bá mi stroke ní yẹn. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ni Adébárí Ọ̀kọ́lámọ. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Marafana ọmọ kan. Ẹ slow nǹkan tẹ́ fi ń gbọ́ mi yẹn. Ẹ slow nǹkan tẹ́ fi ń gbọ́ mi yẹn. Ọlọ́run mo ti jẹ. Marafana ọmọ kan ali. Àmín àmín. Ọlọ́run á dúró tì yín. Á dúró táwọn ọmọ tẹ́ filẹ̀ lágbára Ọlọ́run. Allahumma àmín. Iṣẹ́ ṣe yín Ọlọ́run á fàlùbáríkà sí. Allahumma àmín. Ọlọ́run tó ní tó ṣe bó ṣe ní máa padà sí burúkú láíláí. Allahumma àmín. Láíláí. Láti ọdún tí mo ti ń tẹ̀lé yín, mo rí pé mo tẹ̀lé lúzà. Lóòdì máa ń dojú bí wọ́n lè máa fi ń ṣàdúrà fún ẹ̀yìn. Kọ́là tó pè bó ṣe sọ yẹn náà ló máa fẹ́ rí lẹ́mìí mi gbà mí. Èmi tún máa wí pé ẹ̀ńtọ́nà bá ti ránṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ Ọlọ́run ní fi ilẹ̀ láíláí. Láíláí gbogbo nǹkan ní èyí tó ń mí àti tí ò mí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. Agbára Ọlọ́run. Tí ò bá sí ọlá yín gbogbo àwọn àfáà tó ń dagbádá kiri lẹ́yìn ìsìn nígbà tí ó ń ṣàánú ó fẹ́ gorí ojú fún wọn. Níbo náà wà? Abẹ́ fi gbẹ́lẹ̀ fọlọ́run. Ọlọ́run. Àwọn ti tẹ̀lé ń bọ̀ tipẹ́ níbi tó dé o. Don't dey. The first time tí máa pè yín lélẹ̀ lórí program nítorí ọ̀rọ̀ tí Kọ́lá yẹn sọ ni. Torí ọ̀rọ̀ tí Kọ́lá yẹn sọ ló jẹ́ kí n pè yín. Nígbà tó ṣàgbà èmi wo láì fúnjọ́ tó ṣàsọ̀rọ̀ yẹn ni. Tó máa gbọ́dọ̀ tó fáwọn àfà tó bá gbọ́dọ̀ tó gbà yẹn tó ọ̀dà tí gbogbo ọ̀dàgbádá yẹn lòdì sí wọ́n lòdì sí tó bá gbọ́dọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ ń gbà yẹn tó bá ṣẹlẹ̀ ń gbà yẹn ṣé wọ́n máa rágbádá yẹn dáǹsì. Àwọn kan dẹ̀ sọ pé àbáwọn ẹlẹ́bọ ló sàsì wọn nílùú Ìlọrin ni mo ní pé irọ́ Ìlọrin ò fura ni agbára ẹlẹ́bọ ò káàlú Ìlọrin Ìlọrin ò wọ́n tọwọ́ bọ̀ wọ́n ẹgbọ́ ọ̀tọ̀ ní kan ságùn síyàn ogun olè ràn wọ́n lọrin wọ́n tọwọ́ bọ̀ wọ́n lọ́pọ̀lọ́ nítorí pé wọ́n rí pé àwọn àáfàá lọrin kéwu ni wọ́n mọ̀ wọn ọ̀já àyínìke ni wọ́n mọ̀ ọmọ àyínì padà wọn ọ̀já wọ́n wá tọwọ́ bọ̀ wọ́n lọ́pọ̀lọ́ pẹ̀lú owó kékeré. Àwọn alátẹnujẹ ló fẹ́ bá lílọ ní jẹ́ wàláì. Bẹ́ẹ̀ ni ló ṣẹlẹ̀ nìyẹn. Ní tó ṣẹlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni wàláì ló ṣẹlẹ̀. Ẹ ṣe gan jàre jẹ́ ń gbé kọ́ọ̀lù mi kò ní bàjẹ́. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ̀rọ ẹ bá ń gbóhùn sókè díẹ̀. Ẹ kú ètò. Àwa ni ẹ. Ọlọ́run àbá dúró tì. Allahumma àmín. Ọlọ́run ò ní pín yín pa. Allahumma àmín. Kò ní pín gbogbo àwa tí adúró tòdodo náà Ọlọ́run ní pín àwa náà pa. Allahumma àmín. Nǹkan tí mo fẹ́ kàn sọ lórí ọ̀rọ̀ yìí pé jẹ́rìí kò sẹ́ni tí ò mọ ẹni tó ń ṣàbòsí. Kò sẹ́ni tí ò mọ ẹni tó ń ṣòótọ́. Nǹkan tó bá ṣe fún ẹ tó bá ti mọ̀ pé ààrẹ ò gbà ó ti mọ̀ pé nǹkan tí ò dáa nìyẹn. Nǹkan tó bá ṣe fún ẹ tí inú ẹ bá dùn tó ti mọ̀ pé nǹkan tó dáa nìyẹn. Irú nǹkan tí wò wá lè gbà yẹn tó wá ń ṣe fẹ́ lòmí tó ti mọ̀ pé ara nǹkan tá à ń pè lábòsí náà ni. Mi ìfẹ́ máa tẹ́kì sáà ìdí tọrọ mọ̀ lọ́rin náà àbúrò ni mo ti ń pè. Ṣé ẹ rí ọ̀rọ̀ Kánìlì tẹ̀ mẹ́nu báyìí? Olórí burúkú ọmọ láti òní Kánìlì. Ó dẹ̀ máa ṣòfò Kánìlì dẹ̀ máa ṣòfò ó máa ṣòfò gbogbo àwọn ọmọ ẹ̀ ní pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú bóyá ń dá Islam láàmú ẹ̀. Mi ò tí ì rí kí èèyàn tí ó gbẹ́jú báyẹn rí ó rẹ̀ lóhun kí ó má ní rẹ̀spẹ̀tì ó ní gbéraga gbogbo sí kan tí òfin rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí. Ẹ̀sálì bí sáyé ti bẹ̀rẹ̀ bí sáyé ti ṣe máa ń ṣe bẹ́ẹ̀ náà lọ́nà ṣe máa ń ṣe á máa fa fìdá báyìí lọ́ máa kọ́ farun mọ́lẹ́ mẹ́wàá gbéraga pọ̀ gbà ní afẹ́ ìdílé gbà máa pé ń gbé èèyàn wo jákèjádé wo lélẹ̀. Sọ́fádé ìyá wa ní Àyínà lè hadab náà dà láre. Ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé kí wọ́n máa gba àgbàlá bàbá yìí kó tó máa faṣọ wọn yáǹtà kó máa faṣọ wọn yáǹtà kó máa faṣọ wọn ó ti wá jẹun kó tó máa sọ̀rọ̀ bẹ̀rẹ̀. Sọ́fádé ìyá wa ní. Ẹni tó jẹ́ pé ẹni tó jẹ́ pé kí wọ́n máa gba àgbàlá bàbá yìí kó tó máa faṣọ wọn yáǹtà kó máa faṣọ wọn yáǹtà kó máa faṣọ wọn ó ti wá jẹun kó tó máa sọ̀rọ̀ bẹ̀rẹ̀.
wọ́n rí o àwọn ẹ̀lọ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ tí àwọn mọ̀lẹ́kà tó wá bẹ̀rẹ̀ ọwọ́ táwọn mọ̀lẹ́kà tó máa gbóná àwa dùn ẹ wo ọ̀rọ̀ wọn róṣù yìí ẹ wo bọ́yìn kọ́ pariwo lọ́ndì 29 nígbà tí wọ́n ní ká sí bẹ̀rẹ̀ lọ́ndì 30 gbogbo wọn ní pé mọ̀dìkàsí fẹ́ bú ọba o mọ̀dìkàsí fẹ́ kọ́kọ́ fẹ́ talu ọba o níjọ́ tán bẹ̀rẹ̀ tí wọ́n gbọ́. pẹ̀lú àbòsí nígbà yẹn ni wọ́n ní bàbá dàbíyà wọ́n ní kẹ́ni kankan má sọ kankan mọ́ tẹ́bá tó ní bàbá rẹ̀ tí bàbá náà bá fẹ́ gbàdúrà ọlọ́run yóò gbé yín gorí ọ̀tá yín ta lọ̀tá wọ́n ní ẹgbẹ́ ọmọdé ní ẹ̀ ní lẹ́nu tán ní ẹgbẹ́ ọmọdé ní wọ́n ní ẹgbẹ́ ọmọdé ní mi láì àbòsí yẹn tó kojú wọ́n fẹ́ mú orúkọ yẹn tó ń pè ládàbí àwọn fẹ́ sọ di àbòsíyà. èmi ò tí fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn náà lẹ́yìn tèmi ẹ tí Kamilu tó padà wá síta Kamilu ó máa kó àbùkù bá gbogbo wọn. ìgbà ní akọ̀lọ́ kọ̀ọ̀kan sórí péjì afẹ́fẹ́dáwà lálẹ́. ẹjọ́ torí tọ́ Ọlọ́run mo fẹ́ ṣe announcement kan torí èmi ò ń sòfò lọ Kamilu gbogbo tí Kamilu bá ti sọ̀rọ̀ tó bá di jọ mọ́mọ́rí káàsì ẹjọ́ máa sẹ́ǹdì ẹ̀ sí mi torí tọ́ Ọlọ́run mo bẹ̀ gbogbo wa ọtí Kamilu láti ní ìlọ gbogbo tí Kamilu bá ti sọ tó bá ti kọ ó kọ ni ó pòsì ẹni ó jọ mọ́mọ́rí káàsì ẹjọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi káwọn ni wá fèsì wọn káwọn tó máa sún ẹjọ́ máa sẹ́ǹdì ẹ̀ sí mi ẹjọ́ wá fèsì wọn. aleykum salaam wa barakatuh. ẹ wo lẹ́ẹ̀kan sí ẹjọ́ mo bẹ̀ gbogbo wa ẹjọ́ èmi ò ń fọ́lù ní sóò fọ́lù Kamilu wà láàfin àwọn fídíò kékeré tó bá gé tó bá jù sínú WhatsApp group wa ni máa ń tẹ̀lé ẹjọ́ ọ̀rẹ́ Kamilu bá ti sọ nǹkan kan lẹ́yìn sìn tí àwọn àfa wọn ti jáde àwọn bàbá dáadáa àlefàtò lórí àdàbíyà tó ti sọ pé àwọn ò fẹ́ kí àdàbíyà kankan dá wàhálà lẹ́mọ̀ ẹjọ́ anything tí Kamilu bá tún lè sọ ẹ̀kẹ́ Fúlàní náà àti Sáàkì àwọn èèyàn lè gbọ́ torí Fúlàní ló lo Sáàkì mọ̀ bí Fúlàní ti máa operate Fúlàní ló lo Sáàkì àwọn èèyàn ò lè gbọ́ alátẹnujọ làwọn yẹn but tẹ́tí Kamilu yẹn tó bá ti sọ̀rọ̀ ẹ tí a send ẹ̀ sí mi ẹ má wọrí a máa bẹ̀rẹ̀ tí ń teach fuck up wọ́n sìn kódà ó lè yẹ kí mi kọ́ ni mo máa dá lóhùn ó lè yẹ kí mi kọ́ a máa bẹ̀rẹ̀ tí ń teach fuck up wọ́n sìn ẹ má wọrí a mọ̀ pé géèmù yẹn ẹ̀ mọ́ gbá tó wa ẹ má wọrí ṣùgbọ́n ọmọ Ìlọrin náà ni kàkàkí ọmọ Ìlọrin náà ni kàkàkí náà ọmọ Ìlọrin òun náà ni kàkàkí ẹ má wọrí ẹ jẹ́ ká jọ bẹ̀rẹ̀ àwọn ò ní sọ̀rọ̀ torí àwọn ò ní ẹ̀ ní gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ àwọn ò ní sọ̀rọ̀ tẹ́ pé ó máa padà wá di ọ̀la máa wò pé ǹbá dẹ̀ máa sọ báyìí o ṣùgbọ́n ẹ má wọrí ẹ gbóòórùn ara yín ẹ má wọrí Kamilu tó bá stop bàbá ẹ kọ́ ló bí ẹ Kamilu Abdulkareem tó bá stop bàbá ẹ kọ́ ló bí ọmọ àlè ní ẹ ìwò lẹ́yìn náà dùn subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin ma'assalam wa ila liqa'i àti wà nílùú Canada báyìí Ọlọ́run kó fi ẹ dákun bá fẹ́ ra mọ́tò a ní mọ́tò lọ́wọ́lọ́wọ́ lẹ́kọ̀ọ́ báyìí ní Nàìjíríà o mọ́tò wà dáadáa mo ní Venza mo ní Lexus mo ní Highlander ẹjọ́ ayọ́ bá wa ra mọ́tò a ní mọ́tò ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà o ẹ dákun mẹ́kan bú wa wọ́n ti ní pé a níṣẹ́ o mọ́tò dára ń talẹ̀ náà but lọ́wọ́lọ́wọ́ ń sìn mo ti stop bọ̀nà kíní ilẹ̀ yẹn bonanza tí mò ń ta mo stop ẹ̀ ń sìn àwọn tó máa ra wọ́n ti rà ẹ wá bá wa ra mọ́tò o àwọn ò lo fake life o àwọn ò gbélé onílé o àwọn ò lo ayé aláyé o wọ́n ò fi wá pamọ́ o wọ́n ò fi wá pamọ́ o ẹni tó fi pamọ́ tó ń wó kọ́ àwọn ò fi wá ayé wa làwa ń lò yìí àwọn ò dẹ̀ lo fake life àlọ́ ayé aláyé ìdí eléyìí ẹ wá bá ra mọ́tò tó wá fẹ́ ra mọ́tò àbò fẹ́ ra ilẹ̀ pé ọ̀kan lọ́wọ́ tó di +1 347 465 6509 +1 347 465 6509 subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin mo kí bàbá ń Bariga olórí Ògo Ìlọrin number 1 Ògo Ìlọrin Àdìó bàbá ń Bariga ó dàbọ̀.